mo kí gbogbo ẹ̀yin màmá wa tẹ̀ ń bẹ ń jókòó, ẹ̀yin bàbá wa tẹ̀ ń bẹ ń jókòó, àwọn àfáà wa àgbà mo kí yín o, Ọlọ́run jẹ́ ká rí yín pẹ́, àti gbogbo àwọn ọ̀dọ́ àtàwọn ọmọ kéékèèké. Now, ọ̀nà mẹ́ta ni tọ́pìkì yẹn ló pín sí. Pé kí ló dé àwọn ọmọ tí wọ́n fi sí ilé ẹ̀kọ́ mùsùlùmí tí mùsùlùmí dálẹ̀ nítorí Islam. Tí wọ́n bá jáde náà kò sí àtọ̀ láàrin wọn àti àwọn tí wọ́n jáde ilé ẹ̀kọ́ mi. Àbí káwọn ọmọ yẹn ti wà worst gan. Ọ̀nà mẹ́ta ni. Ọ̀nà alákọ̀ọ́kọ́ òun ni ìtàn bó ṣe jẹ́ wípé à ń kó ìwé pọ̀ mọ́ ìtàn nípa ìbẹ̀rẹ̀ àbí kí ló fà bá a ṣe ń kó ẹ̀kọ́ tìwé olóyìnbó pọ̀ mọ́ ẹ̀kọ́ tìkéwú lárúbáwá táwa fi ń pè ní Islamic school. Àkọ́kọ́ nù tá a gbọ́dọ̀ ṣàlàyé rí. Nǹkan ẹlẹ́ẹ̀kejì ó náà làwọn skul táwa dálẹ̀ yìí ṣé Islamic school bó ṣe yẹ kó rí nìyẹn. Ẹlẹ́ẹ̀kẹta wà láwọn ìṣòro àtọ̀nà àbáyọ ìṣòro tá à ń dákọ ẹyọ kan tó lè jù ń bẹ̀ pé àwọn ọmọ yẹn ààrí rìsọ́ọ̀tì pínlẹ̀ ẹ̀kọ́ Islam náà sì kíni ni wọ́n lọ ìṣòro ní kí sì lọ́nà àbáyọ. Mo rò bí ọ̀nà mẹ́rẹ̀ẹ̀ta tí mo pín sí oyé wa bó ló ṣe bẹ̀rẹ̀ bó ló ṣe yẹ kí Islamic school kó rí kí làwọn ìṣòro tá a ní bó láti jáde kó mẹ́. Ẹ̀rí ní alákọ̀ọ́kọ́ ìpìlẹ̀ ni pé kéwú là ń ké ń bí. Ọgọ́rùn-ún ọdún mẹ́ta tá a ti ń kéwú èbó èdè aṣọ fìtìfìtìn kò tí ì dé nílẹ̀ káàró òjèrè. Gbogbo wa tá a jẹ́ mùsùlùmí a mọ ọ̀làjú kan èdè kan ẹ̀kọ́ kan ju ẹ̀kọ́ kéwú lọ. Àwọn eléégún àwọn olóòṣà àwọn ẹlẹ́bọ lájọ ń gbé àbí lẹ́yìn mùsùlùmí ẹlẹ́bọ ló kù. Àwọn ẹlẹ́bọ dẹ̀ rí wọn ò ní skul wọn ò nílé ẹ̀kọ́ àbí kí lẹ́bọ̀ tí wọ́n tó ní wọn ò lófin wọn ò ní sẹ̀ríà àbí wọn ò sì lọ́làjú kankan tọ́rẹ́ ni wọ́n bá lẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ onímọ̀ lófin onímọ̀ ní ọ̀làjú. Ọ̀làjú ni pé ká mú àwọn ọ̀nà kan wá tá a fi lè máa gbélé ayé tí ó rọ̀ wá lọ́rùn yóò dá yóò bu ẹwà kú wá ju bá a ṣe ń gbélé ayé tẹ́lẹ̀tẹ́lẹ̀ lọ. Ẹ gbọ́ mi yé bóyá ọ̀nà tá à ń gbà wọṣọ ọ̀nà tá à ń gbà jókòó ọ̀nà tá à ń gbà kọ́lé ọ̀nà tá à ń gbà ṣègbà orú oúnjẹ ọ̀làjú níbi anything. Ẹbọ nítorí pé ó ní uncountable ọlọ́run àwọn ẹlẹ́bọ wọn ọlọ́run ẹyọ kan ní tí èso ọlọ́run ni wọ́n ń bọ ní à ń sìn àbí ọ̀rọ̀ ẹlẹ́bọ ti di ẹni ọkọ̀yìn tí fi wá ń sáré àbí tí fi ń rìn kò lè ní nǹkan kan tí ó fún ará ìlú àtàwọn ará àwùjọ ju fàsẹ́yìn lọ. Kí ló dé wọ́n ti dojú kọ bí tí kò sọ́lọ́run bẹ̀ kò sì ní sáyé ń bẹ̀ àbí ẹlẹ́bọ tí ọ̀kọ́jú sọ́ba tó wà ń sánmọ̀ ọba tí gbogbo wa yìí tó ẹ̀kọ́ olójú á wà láyé àwọn tó ti lọ ta lọ́pàá wọn ẹ̀ ti bẹ̀ẹ́ sẹ́wọ̀n yìí náà ni àwa tá a ṣẹ́kù ta lọ́sẹ̀ wa kù ta ló yà á máa sìn òun yìí náà ni ẹyọkan yìí náà ni ẹlẹ́bọ wa kọ ìṣẹ́ wa ń sin omi tọ́lọ̀ ń dá ó mú igi ó gbẹ́ léèrè fúnra rẹ̀ ó dọ̀bálẹ̀ fún ẹ wò wọ́n ti gọ̀ wọ́n wá lè mú ọgbọ́n kankan wá gbogbo nǹkan tí wọ́n máa ń ṣe táwa bá ń ṣe ọdún sẹ́ẹ̀mọ̀ pọ́jọ́ ọ̀tà sí iléyá ọjọ́ ọ̀tà sí àdéhùn ọ̀tà sí inú ó dùn àlàáfíà wà táà bá fẹ́ sọdún ò lè wù pé ò lè bí kan máa sára wọn ládàá kan máa nà yàn kan máa bá adéọ̀bọ ni kí ló dé
wọ́n ti kọ̀yìn sí ibi Ọlọ́run kọjú sí. Ìgbà tí kí wá dé ibi àwọn èèyàn wá rí yàtọ̀ láàrin ẹ̀sìn Islam, ẹ̀sìn mímọ́, ẹ̀sìn tí ó fà kéèyàn fi èèyàn rúbọ, àwọn tí bí àsì máa fi èèyàn rúbọ àbí, ẹ̀sìn tí ó fà àyè gbàkà, ẹ̀sìn tó mú education wá, ó mú education wá bẹ́ẹ̀ kọ́ ni, ẹ̀sìn tó yẹ pé wọ́n máa ní ẹ̀dá sẹ̀ríà fún, tó wọ́n mọ̀ pé òfin Islam ní jẹ́ sẹ̀ríà àbí olóṣì ní déédéé jù, tó bá ní ẹ̀dá sẹ̀ríà fún ìtumọ̀ ẹni pé ẹ̀sìn déédéé àbí. Náà ẹ̀sìn ló wá mú education wá tá à ń pè léèké tí wọ́n fẹ́ pè é sákèésì nìkan wa bí mo ṣe ń sọ̀rọ̀ yìí nínú orígun education tí Islam ní tó tó bíi 5 látayébáyé títí bí mo ṣe ń sọ̀rọ̀ ẹ̀yọ kan náà lọ wọlé Yorùbá wo àti Nàìjíríà ẹ̀yọ kan náà la ṣe ń wáyé mọ́. Islamic education bí ọ̀nà 4-5 ni gẹ́gẹ́ bí wọ́n pé knowledge generally tí ẹ̀ bá fẹ́ lẹ́kọ̀ọ́ bí ọ̀nà 4-5 ni. Islamic education kan bẹ tó jẹ́ pé ọ̀rọ̀ ni tó o bá ti lè gbédè ọmọ ọ̀rọ̀ òun kò ní kọ́rọ́fín kankan, ọ̀rọ̀ ni ọ̀rọ̀ sì rèé tó o bá ti gbédè ọ̀sán ó gbọ́ àbí ìyẹn náà fi pè é ní language ni wọ́n pààkì Kùránì sí, àdìsí táwọn ọmọ yìí ń kọ́ náà wù sọ́rífù gbogbo ẹ̀kọ́ tẹ́lẹ̀ tí ń kọ́ lé kéwù language ni wọ́n pààkì ẹ̀ sí. Ìkejì nínú Islam àwọn mùsùlùmí wọ́n rá àwọn àyà kan tó pè wọ́n níjà pé ẹjẹ́ àwádìí àyà yìí, àyà nípa sáyẹ́ǹsì, àìsí ẹgbẹ́ òyìnbó wọn ò tí ì máa sọ òyìnbó, ẹnìkankan lé ayé kò tí ì máa sọ òyìnbó tí mùsùlùmí ti ń sọ̀rọ̀ nípa sáyẹ́ǹsì. Òyìnbó kò tí ì pé 1000 years, èdè Lárúbáwá ti lé ní 5000 years, 5000 years. Èdè Hebrew tá à ń jù sọ ó ti lé ní 5000 years. Èdè òyìnbó tí wọ́n ń sọ yìí kìí ṣe ni wọ́n ń sọ tẹ́lẹ̀, ọ ẹ̀sẹ̀ dé ni. Bọ́lá mi nìsín Kùránì wàá rí Kùránì ti dé láti 1400 years plus, 1000 ẹgbẹ̀rún ọdún àtọgọ́rùn ọdún 4 lé ní Kùránì ti wà. Èèbó sísọ English táwọn ọmọ yín lọ kọ́ kò tí ì pé 1000 years tẹ́bẹ̀ sí wọn sọ. Sẹ́gbẹ́ bá mi yé bèrè tàṣí pé wọ́n à nímọ̀, ìnímọ̀ wọn kọ̀kọ́ já pé wọ́n wá kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ àwọn mùsùlùmí. Ẹni tí wọ́n pè ní George 3 òun ló George 2 òun ló kọ lẹ́tà sí Ìsámù Thalis àléfà àwọn mùsùlùmí nílùú Andalus tí wọ́n pè ní Spain lónìí pé ẹ̀kọ́ wa ń sáyẹ́ǹsì, ẹ̀kọ́ wa ń sáyẹ́ǹsì. Ìdí ẹ̀ lè mọ̀ lọ́dọ̀ wọn ń gbà yẹn ò ju literature lọ tàbí kíkọ́ fún nǹkan tó bá jẹ mọ́ language, ọ̀rọ̀ lásán tí ó bá ti ní kọ́lọ́ fún tí ò sí nǹkan tó dìpù bẹ́ẹ̀, tí nǹkan bá ti wá ń dìpù, ìrònú ń dìpù, ìwádìí ń dìpù, yóò jà sí sáyẹ́ǹsì tàbí kọ́ já sí bòmí. Ẹgbọ́n mi lẹ́sìn àwa mùsùlùmí ọ̀nà bíi 5 la wá pín ìmọ̀ sí àbí 4. Ọ̀nà aláwọ̀kọ́ ni language, ẹ̀kejì ni science, ẹ̀kẹta ni commercial. Ẹ̀gbọ́n àwọn ọmọ yìí ti lọ school ìṣáàdà kan lọ sí language tàbí kan lọ sí kíni o commercial tàbí kan lọ sí kíni o science, àtúmọ̀wé kan pé kíni o technical àbí ẹ̀gbọ́n mi nìsín technical. Mo rò pé 4 àbí mélòó 5. Gbogbo ohun tí mo wí pátá la ní tírà lé lórí, làwọn àfáà ní tírà lé lórí. Àwa mùsùlùmí àwa la kọ́kọ́ lọ sínú òṣùpá, wọ́n dẹ̀ kọ́ sára ibì kan wípé nánú arab sabakinakum, àwa alárúbáwá tá a jẹ́ mùsùlùmí aṣáájú anybody. Àwa la kọ́kọ́ ṣe iṣẹ́ pè ní bàálùmà mú wọ́n sọ di bàálù
plane tá ń lò lónìí bàlúmà yẹn ìgbà táwọn afáàn ṣe wá káàkiri àgbáyé wọ́n á rí pàwọn ìlú kan bẹ̀tẹ̀ pé ìsáídà kẹ́ ẹ gbanú odò kẹ́ ẹ tó lè kàn wọ́n lóhùn ẹ̀yìn odò ni wọ́n wà tàbí àwọn ìlú mi wà tó pé inú gbó kìjìkìjì táwọn èèyàn dé tí nǹkan burúkú lè pa èèyàn jẹ kí la lè fi fo odò bọ́ sí ẹ̀yìn odò kí la lè fi fo igbó tó burú tó ṣòro ó gbà ni wọ́n á lọ ṣe bàlúmà yẹn bíi kọ́bẹ́kọ́bẹ́ ńlá ni yóò wá gbé wọn fo odò ìyẹn ni wọ́n wá lọ develop lódi bàálù lónìí àwa la kọ́kọ́ bẹ̀rẹ̀ àwa mùsùlùmí ni ìtàn tí mò ń wí ẹ lọ gbọ́gbọ́ ẹ̀ wípé báwo ni sáyẹ̀nsì ṣe bẹ̀rẹ̀ ní Europe especially àwọn British lẹ́tà yẹn ń bẹ kọ́pì méjì ni ìkan ń bẹ ní National British Museum ìkan sì ń bẹ ní Egypt ní ẹgbẹ́sẹ̀ èdè Lárúbáwá ní ti Egypt èdè Lárúbáwá àti English ní ti National Museum tí kìíní o ti Britain àwọn náà mọ̀ bẹ́ẹ̀ kì í ṣe pé bóyá àwọn fọ́ngbù Quran ẹ máa gbọ́ sẹ́yìn fún wọn lọ pé èdè ó ṣe é tú easily tí n bá ti gbé dé Quran sọ̀rọ̀ kan Ọlọ́run ní sẹ́yìn láwọn tí wọn ò gbọ́ lọ́n gbọ́ ọ̀rọ̀ wọn dẹ̀ gẹ́ bí ẹni tí ń gun sọ́mà lọ Quran yóò sọ̀rọ̀ ó ní ẹni tí ò gbọ́ lọ́n gbọ́ ìmánì kàkà kò wọnú ẹ̀ wáàsí ọ̀wọ́nú ẹ̀ gbogbo tẹ́ ẹ bá sọ ọ̀wọ́nú ẹ̀ Ọlọ́run á nírú wọn dẹ̀ gẹ́ bí ẹni tí ń gun sọ́mà lọ ibi tó ti wá ń gun sọ́mà lọ ẹ̀mí rẹ̀ wá fún afẹ́rẹ́ ọ̀wọ́ inú ẹ̀ Kùránì ní sọ́dọ̀ ní 1400 years sísìn bí ẹni tí ń gun sọ́mà lọ wọ́n ò sì bí ẹnìkan dá ní 1400 years láti gun sọ́mà lọ àti ìníṣẹ́ tàbí lè gun sọ́mà lọ débi pé yóò discover pé yẹn kan bẹ́ẹ̀ tá à ń pè ní oxygen ọ̀dẹ̀ níbi tí oxygen ma ẹ̀gbọ́n mi kò sẹ́ni tó lè gun sọ́mà ńgbà náà ìgbà tí Kùránì sọ pé ẹni tí ń gun sọ́mà ìtumọ̀ ẹni pé tó bá ń gun sọ́mà lọ oxygen tá à ń mẹ́nu yìí afẹ́rẹ́ tá à ń mẹ́nu tí ń fẹ́ lù yìí ní ìsìn oní ń pè ní oxygen àmínú ṣùgbọ́n tá a bá ti ń gun òkè lọ tá a bá ti dé eré àkànkọ̀ sáfẹ́rẹ́ yìí mọ́ nípa bí àwọn òyìnbó tí wọ́n máa fẹ́ lọ sínú space tí wọ́n máa fẹ́ lọ nínú sánmà wọ́n máa gbé oxygen sẹ́yìn tó bá ti dé eré àyẹn wọn ò gbè sí mú torí wọn ò ní rí afẹ́rẹ́ tá à ń mí yìí wọn à ní rí mímọ́ ó kú dànù ni àwọn òyìnbó ìgangan àwọn tó kọ́ káyà Kùránì wọ́n gba Islam ni Christian dẹ̀ ni wọ́n wípé níbo ni Kùránì ṣe mọ̀ yìí pé téèyàn bá ń gun sánmà lọ téèyàn bá dé eré àkẹyìn ò ní ráfẹ́rẹ́ mọ́ tó fi ń jọ kèfèrí ibi tí ń jọ kèfèrí ni pé kèfèrí òun lẹni tó pé ọ̀rọ̀ Ọlọ́run kankan ò wọ inú ẹ̀ mọ́ bí ẹni tí ń gun sánmà tí ò rí afẹ́rẹ́ tí ó sì kẹ́ni tí ó mì mọ́ afẹ́rẹ́ tó ní wọ́n fẹ́ kò lè wọ inú ẹ̀ mọ́ Ọlọ́run bí kèfèrí ṣe jọ nìyẹn ọ̀dà èyí òun sáyẹ̀nsì ni àbí ìdí Kùránì yẹn sáyẹ̀nsì ni ìgbà táwọn afá wa ń wá àwọn nǹkan tí Kùránì ń sọ Kùránì lọ́wọ́ àtàwọn dì ní wọ́n á kó ìwé jọ nípa sáyẹ̀nsì àwa la ní sáyẹ̀nsì àwa la ní commercial àwa la ní kí ni o technical gbogbo ìgbọ̀nsẹ̀ lọ kọ́ school lónìí àwa la ní aṣáájú wọn ẹ jẹ́ fún yín lápèjúwe 334 àbí 322 plus 322 àwọn àgbà pé 388 plus 322 ọ̀nà ibo lágbàrú ibo lámàá rò lọ ibo láti bẹ̀rẹ̀ ríro rẹ̀ náà àpọ̀ ọ̀tún abẹ́ẹ̀kọ́ ni tábà fẹ́ kọ kéwú ibo láti bẹ̀rẹ̀ àpọ̀ ọ̀tún àmọ́ èèbó ibo láti bẹ̀rẹ̀ àpò òsì àbí tábà fẹ́ kọ 1 2 3 náà àpò òsì èèbó ló lápò òsì àwa la lápò ọ̀tún àwa la dá mathematics lẹ̀ irú mọ̀kàn bẹ́ẹ̀nu mathematics àwọn ọmọ yẹn máa ń kọ́ tí wọ́n pè ní ọ̀jíbrà yẹn ẹni ọ̀dálẹ̀ mùsùlùmí ni lárúbáwá ni ó kọ rẹ̀ ni wọ́n fi sọ́ọ̀kọ̀ ìmọ̀ aljabru òun ló dá ìmọ̀ yẹn lẹ̀ àmọ́ ibi tí wọ́n ti máa kíìpù àwọn ọmọ ohun bó ṣe kún tó òun náà níbi tí Islamic authority bá wà ibi tí ń jọba ẹ̀sìn tí wọ́n sọ pé ìjọba tí ń bẹ ń lù ìjọba Islam ni ó ní ọ̀nà wo láti jẹ́ káwọn èèyàn kó gbogbo mọ́ ń papọ̀ tí wọ́n sọ pé ìjọba tí ń bẹ ń lù ìjọba Islam ni ó ní ọ̀nà wo láti jẹ́ káwọn èèyàn kó gbogbo mọ́ ń papọ̀ tí wọ́n sọ pé ìjọba tí ń bẹ ń lù ìjọba Islam ni ó ní ọ̀nà wo láti jẹ́ káwọn èèyàn kó gbogbo mọ́ ń papọ̀ tí wọ́n sọ pé ìjọba tí ń bẹ ń lù ìjọba Islam ni ó ní ọ̀nà wo láti jẹ́ káwọn èèyàn kó gbogbo mọ́ ń papọ̀ tí wọ́n sọ pé ìjọba tí ń bẹ ń lù ìjọba Islam ni ó ní ọ̀nà wo láti jẹ́ káwọn èèyàn kó gbogbo mọ́ ń papọ̀ tí wọ́n sọ pé ìjọba tí ń bẹ ń lù ìjọba Islam ni ó ní ọ̀nà wo láti jẹ́ káwọn èèyàn kó gbogbo mọ́ ń papọ̀ tí wọ́n sọ pé ìjọba tí ń bẹ ń lù ìjọba Islam ni ó ní ọ̀nà wo láti jẹ́ káwọn èèyàn kó gbogbo mọ́ ń papọ̀ tí wọ́n sọ pé ìjọba tí ń bẹ ń lù ìjọ
ìgbà tí Islam wọlé Yorùbá kò fìgbà kan jọba rí. Islam bá ọba ńlẹ̀ Yorùbá ni, òun gángan wà lọ́ba tiẹ̀. Ọba tí Islam sì bá ńlẹ̀ Yorùbá ọba àwọn ẹlẹ́bọ ni, ìlànà ẹbọ ni. Àwọn àfáà wa dé, àwọn àfáà wa ń ṣe wáàsí, wọn ò wá kọ́jú lé méjì lọ, ilé kéwú àti ilé ìrun. Wọn ò kọ́lé àṣẹ. Islam sì máa ń kọ́lé àṣẹ tí wọ́n ti máa darí aráàlú, ṣùgbọ́n nítorí pé àwọn àfáà wọ́n lẹ̀ máwọn ọba, wọ́n súnmọ́ ọba fún wọn láwọn ibi tí ó jìnnà sáàfin kí wọ́n kọ́ central mosque bẹ́ẹ̀, wọ́n máa lọ ilé ọba, wọ́n lọ jókòó tí hàn lọ́rùn, wọ́n rí sẹ́sẹ́ o lábàbà tó ṣáájú lọ tán síbẹ̀. Àmọ́ wọn ò dá ọba lẹ̀. Ilẹ̀ Haúsá wọ́n ti dá ọba lẹ̀. Ilẹ̀ Haúsá wọ́n yí ọba ẹbọ, wọ́n yí padà sí ọba amir. Ọba tiẹ̀ wọ́n fi ń pè ní amir. Amir nìyẹn ní èdè Haúsá pè ní emir. Àmọ́ ilẹ̀ Yorùbá ọ̀rẹ́ táwọn náà mọ̀ pé ọba tàwa náà ní amir, ṣùgbọ́n mùsùlùmí ọba ìsìláàmù rẹ̀ débi authority. Ìjọ lásán ni á, ìjọ mùsùlùmí lásán ni á, àìṣèjọba. Ṣé ń gbọ́dọ̀ mi? Nígbà bẹ́ẹ̀ wọ́n ní capacity láti welcome gbogbo ìmọ̀ tí Islam ń kó bọ̀ láti Saudi, láti Maka, láti Madina, látọ̀dọ̀ ànábì. Gbogbo ìmọ̀ Islam ọ̀wọ́lẹ̀ Yorùbá di mo ti ń sọ̀rọ̀. Àgbọ́yé ẹ̀sìn gbogbo rẹ̀ ọ̀wọ́lẹ̀ Yorùbá. Ẹni ọba wa katira jìnnà ẹ wà máa rí pé Islam wá yàtọ̀. Ìkan gbé pẹ́ẹ́lí ju kíni lọ, ìkan lọ. Ẹni ọba katira jìnnà tó tíráfù lọ ibi ẹ ti dá a lẹ̀. Ọ wà rí pé àwọn ètò ń ṣe báyìí, àwọn yìí sì máa ṣe. Tọ́lẹ́nu tó dọ̀dọ̀ tí a là ń ṣe yìí. Ẹ̀yin màmá wa fẹ́ borí ẹnu tó dọ̀dọ̀ yín nù. Ìgbàgbọ́ yóò sì dá. Àárín ẹ̀yà àtọ́lọ́ ń da ẹ̀yin sọ̀tá ànábì. Ẹnu tẹ́ ẹ rí lẹ́sẹ̀ kíni lẹ́tẹ̀lé. Àwọn àgbà tó dọ̀dọ̀ wa mistake máa wà ń bò mí. Tó yẹ pé gbàtọ̀ bá yá á tún yí padà. Torí gbogbo nǹkan ò débì lọ́gbọ́n. Àfẹ́ni ọba ń wádìí tí bá ń travel tó lọ bí tó ti wá lápòjúwe ọ̀pọ̀lọpọ̀ wa máa ń dáwọ́ lẹ̀ níbi ìrun tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni sẹ́gbẹ́ àmọ́ káwọ́ mọ́yà ní orí ìrun rí ọ̀pọ̀lọpọ̀ wa máa ń dáwọ́ lẹ̀ ni ẹnìkan kéè sí ìdáwọ́ lẹ̀ nù ìrun látòjú ayé ànábì ọ̀dáwọ́ lẹ̀ rí ibò là ń kọ́ sí ọ̀dáwọ́ lẹ̀ rí àwọn sàádé rẹ̀ náà ọ̀dáwọ́ lẹ̀ rí ẹnìkan náà àwọn àáfàá lẹ́yìn tí wọ́n ń nà ọwọ́ rẹ̀ kò lè gbé sáyà láàrin bí oṣù mélòó kan ọmọ akéwú tó wá láti Áfíríkà ń gbé tó wá kẹ́kọ̀ọ́ òun ló wá ní àfáà mi o ìlànà rẹ̀ ni pé máa káwọ́ mọ́yà lórí wọn àmọ́ ìgbà tẹ́mi lọ kí ó lọ́dọ̀ wọn ń káwọ́ lẹ̀ làwọn kẹ́kẹ́ wá báwọn náà wọ́n sì ń káwọ́ lẹ̀ ṣùgbọ́n tí ìbá ti wá lọ ilé kéwú tó ti rí tíráka torí ìtàn bó ṣe bẹ̀rẹ̀ yóò àmọ́ káwọ́ mọ́yà padà àfi tí ìbá kan fẹ́ lagidi lásán kò sẹ́ni kẹ̀kẹ́ kò sí kẹ̀kẹ́ tó jẹ mọ́ ìsìláàmù pé kákáwọ́ lẹ̀ kákáwọ́ mọ́yà ni báwọn nǹkan ẹtí ìtẹ̀júmọ̀ ń pa báwọn nǹkan bó ṣe bẹ̀rẹ̀ rí ṣé wàá rí gbogbo ọgọ́rùn-ún ọdún mẹ́ta láàmú wọ bí àwọn tó wá lọ́ọ̀nchì ẹ̀ àwọn tí máa gbé lọ́wọ́ kọ́ lọ́wọ́ lọ́ọ̀nchì ẹ̀ sílẹ̀ Yorùbá ẹni tó ń bá bísínẹ̀sì ẹ̀ káàkiri òun làwọn Yorùbá wá ní ìwà nìrún tẹ́ǹkì wọ́n ní àwa yàtọ̀ sí àwọn ìṣẹ́ lẹ́bọ̀ ó ń kí wálẹ̀ yìí mùsùlùmí láwa tó ó lè lo ogún ọdún lé àfá ọmọ ọmọ bíi kíláàsì tó dé abẹ́ ẹ̀kọ́ ní bàbá wa ó lè lo ogún ọdún lé àfá òní mọ kíláàsì tó dé ṣùgbọ́n gbà tó wáyá táwọn ìwà travel lọ sáwọn bíi Egypt Saudi Arabia wọ́n á rí pé kí ó ní kíláàsì ìgbà yẹn láti ẹ̀sẹ̀ à ń dá kíláàsì lẹ̀ làwa ń pín ẹnu bó ṣe dọ́dọ̀ wa là ń ṣe òun lọ́wọ́ á ran intanṣe lónìí náà níbi Islamic education ṣé Yorùbá mi yé nígbà tí àwa ń kéwú lọ ké gbogbo rẹ̀ gbogbo ìmọ̀ Islam ò dé o ètò Islam go ò sì dé tán àgbọ́yé Islam náà ẹnu wọn bá tọ́lọ́ ní oyé wa là ń ṣe kíni là ń ṣe kò ṣe ìwọ o tó bá ti lè jẹ́ pé nu tọ́ ọmọ ló ṣe kíni ló ṣe tó ọ̀ tako èyí tí wọ́n sọ fún ọ tó o sì rẹ́rìí rẹ̀ tó o bá ti tako ẹnu tọ́ ọmọ náà ló fi jẹ́jọ́jú àlùkìyámà Ọlọ́run ò ní bí ẹlẹ́rìí pa àtọ́ ọmọ lórí pé tí wọ́n ń kọ̀ndẹ́mù àwọn bàbá wa àbọ̀ ń kọ̀ndẹ́mù àwọn èèyàn àwọn àgbàlagbà ó ń tàn dẹ̀dẹ̀rẹ̀ ní ọkàn ìbára ẹ̀ láàmú ni ọkàn wọn lọ́hùn ó wò ṣe ẹgbẹ́ lọ́hùn gbọ́ àbẹ́ ẹ̀gbọ́ lọ́hùn gbọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá òun tẹ́ ẹ bá sọ máa ń pé súnà kan rèé
wọ́n làwọn ọ̀gbà ìgbọ́ àwọn ìyá kan wọ́n ní àfa àwọn ọ̀sọ́ bẹ́ẹ̀ kí ló dé wọn ò trust ẹ kì í sí ànábì wọn ò trust wọ́n fẹ́ràn ọlọ́run wọ́n fẹ́ràn ànábì àmọ́ wọ ìjọ tọwọ́ kọ́ dé lùpẹ̀ kèfèrí olóńbí díà níyà oníwọ̀n gbàgbọ́ yẹ ẹ̀sìn ṣé bí wọ́n kọ́ sọ̀rọ̀ fún ẹnu ṣé ìwọ tó ti wá pẹ̀ kèfèrí ló tún wá sí ni wọ́n àgbọ́ ìwọ wọn ń bá jà wọn ọ̀bà súnmẹ́jà tó yẹ pé orí èyí wọn ni ìwọ ni wọ́n ń doubt wọn ò fẹ́ bẹ̀ sí wọn jẹ́ torí wọ́n lẹ́bi tí wọ́n trust ṣé gbogbo àwọn tí ń sẹ̀sìn ó lé bí ẹni tó lè sọ máa pé ìsìláàmù rí tí wọ́n ṣe kéde tí wọ́n tẹ̀lé ìwọ wá rí ara rí ọ̀balẹ̀ kí wọ́n fi rí pé ìmọ̀ká ń bẹ lọ́dọ̀ rẹ èébú ló ń bú gbogbo wọn lọ ń kọ́ndẹ́ẹ̀mù bàbá yìí ò ní irun ọ̀yẹ́ tó yẹ kúrò lẹ́yìn èyí kò sí gbá ọ̀sàwò ńgbò ti balẹ̀ jẹ̀ tán ọwọ́ ni wọn ọ̀gbọ̀gbọ́ wọn ò tẹ̀lé súnà wọn ò tẹ̀lé olólùfẹ́ ànàbí yẹn àwọn nǹkan tí ń ṣẹlẹ̀ láàrin àwọn àtọ̀dọ́ ọ̀sìn nù láàrin àwọn àgbàlagbà àtọ̀dọ́ ọ̀sìn ọ̀dọ̀ tára yọ̀ balẹ̀ láti ṣàlàyé pé bọ́rọ̀ ṣe rèrè àti kó o ṣe sùúrù títí yóò fi yé wọn ó gbéjà wá ọ kọ̀ndẹ́ẹ̀mù njẹ́ ò tó nǹkan tẹ́ fi lè kọ̀ndẹ́ẹ̀mù ẹ kọ̀ndẹ́ẹ̀mù bàbá yẹn ọ̀háyàwó rẹ̀ àlékèrún lẹ́yìn ẹ̀ tá ń sọ bẹ́ẹ̀ tọ́pìkì míì ni ẹ̀há èwo ni tìrún ṣé bàbá wọn gé ni kápẹ́lá tó gbé oṣù kọ̀mọ́ fátíà kọ̀mọ́ tí ó fi lé kò sì mọ̀ ló kí àárín wọn bá ní wẹ́lẹ̀ omi tí ó sì kí ni tí ó kírun fún wa bẹ̀tẹ̀ lè kírun láti ibi tó ti bẹ̀rẹ̀ dé parí kí á lè ní àlékírun lẹ́yìn ẹ̀ ọwọ́ alẹ́ mú tọ́pìkì ní ìwà ò lè gbé mọ́ra wọn ẹ̀ gbọ́ bá bíyé náà ọ̀rọ̀ ìmọ̀ bó ṣe rí nù ìgbé ìbò wa dé èèbó dẹ̀ rí lókè lọ́hùn ó ti ja àwọn ilẹ̀ lárúbáwá tí wọ́n bẹnu lẹ̀ tí ayé ti gbé àwọn olórí wọn èèbó ti jà wọ́n lógo ó ti lọ kó ìwé wọn bó ṣe wí ní bẹ lórí gbogbo ìtàn gbogbo àwọn ìwé tí wọ́n jókòó títí wọ́n fi ń ṣe alágbára ayé èèbó ti lọ ranjú mọ́ ó ti tú sí èèbó tiẹ̀ ìgbà tí èèbó wa ń gbé education tiẹ̀ bọ̀ ó wá gbé sáyẹ́ǹsì mọ́ ẹ̀dọ́ mi bó ṣe gbé sáyẹ́ǹsì mọ́ tó ọ̀pọ̀lọpọ̀ ń bẹ́nu sáyẹ́ǹsì tẹ́ bá ti ń lọ ẹ̀ máa gbọ́ àwọn language tó relate mọ́ Arabic mẹ́ bẹ́ẹ̀ ni àdọ́kọ̀ ẹ̀ bá mọ sáyẹ́ǹsì dáadáa ẹ̀ máa bá ṣùgbọ́n èèbó wa ìgbà tí ń gbé tiẹ̀ bọ̀ ó wá gbé wá pẹ̀lú ètò complete káàrí language mẹ́ àárí sáyẹ́ǹsì tí àwọn òmù mọ́ gbàtẹ́ ìbò wá dé ọwá lù kéwú pa ọgbà kéwú lórí kí ló dé nítorí wípé nǹkan mẹ́ta ṣẹlẹ̀ nígbàtẹ́ ìbò dé nǹkan mélòó ló ṣẹlẹ̀ sẹ́yìn pé kéwú ń gbé lọ́kọ́ dé olóòkọ́ wà lókè olóòkọ́ jẹ́gbọ̀n àbí irú orílẹ̀-èdè Nàìjíríà ní ìsìn ìbò tó wá lẹ́yìn kéwú ìbò rẹ̀ là ń sọ sẹ́yìn pé kéwú lẹ́yìn ká máa sọ tàbí ká máa sọ kéwú káìsàn máa sọ ìbò náà àbí wọ́n wà lé ìbò nìkan ni kí ló fà á tí wọ́n fi tò wá sórú ẹ̀yìn kí ló fà á nǹkan mẹ́ta ni nǹkan mélòó gbogbo ẹ̀yìn yá wa nǹkan mẹ́ta. nǹkan aláwọ̀kọ́ ni yí pé ẹ̀kọ́ tó dọ̀dọ̀ tí a náà pẹ́pẹ́pẹ́pẹ́ ìwùgẹ́dì sí ẹ̀kọ́ yẹn náà pọ̀ ẹni ẹ̀kọ́ rẹ̀ ọ̀bà sì pọ̀ kò lè darí ẹni ẹ̀kọ́ ẹ̀ bá pọ̀ ni ó bò owó lórí abẹ́ẹ̀kọ́ ẹnìkan ka primary school ẹnìkan wá ka secondary tá a lọ̀gá secondary ẹni ó kó tọ́pọ̀ wá yóò ṣẹ̀gbẹ́ tó kó kékeré wá ó dé ní. ẹlẹ́ẹ̀kejì ilẹ̀ Yorùbá jama mùsùlùmí bẹ́ẹ̀ tẹ́ sálìwúmọ̀ wọ́n gbé ẹ̀ka ní àlìwúmọ̀ ní advance jama ní pé káka kójọ ká máa gbọ́ ọ̀rọ̀ Islam ká sì máa tẹ̀lé olórí wa ṣé ń gbọ́ mi ká máa gbọ́rọ̀ ká máa àti advance ẹ wò ní ìsìn ṣe pé tó bá fẹ́ jẹ́ lecturer university àbọ̀ fẹ́ jẹ́ engineer ọkọ̀ máa gbọ́rọ̀ náà ọ gbọ́rọ̀ primary ọ gbọ́dọ̀ lẹ́kọ̀ọ́ primary ọ gbọ́dọ̀ lẹ́kọ̀ọ́ ní secondary ọ gbọ́dọ̀ lẹ́kọ̀ọ́ ní university àbí university ni wọ́n ti wá sọ pé o lè jẹ́ engineer o lè jẹ́ lecturer àbí gbogbo ìgbà tó ń kẹ́kọ̀ọ́ yẹn o tí ì jẹ́ nǹkan kan àbí ìgbà ọba kẹ́kọ̀ọ́ tán lóòótọ́ wá jẹ́ nǹkan irú ẹ̀kọ́ tó ọba kọ́ ó lè sọ di doctor àbí ó lè sọ di engineer ó lè sọ di lecturer ó lè sọ di teacher bẹ́ẹ̀ náà ni ìyàtọ̀ tó bẹ láàrin àlùwọ́mọ̀ àti jama ni àwọn mùsùlùmí
tí wọ́n fara balẹ̀ wọ́n gba Ọlọ́run àtànábì gbọ́ wọ́n sì ń tẹ̀lé olórí wọ́n sì ń gbọ́rọ̀ Ọlọ́run wọ́n ń gbọ́rọ̀ Ọlọ́run àmọ́ wọn ò tí ì lẹ́kọ̀ọ́ tán wọn ì complete ẹ̀kọ́ ìjẹ́ ń pẹ̀lú àlùwùmọ̀ òun náà làwọn ará Mádínà ọdún 13 tá a lò Mẹ́kà jàmáà mùsùlùmí ni á ọdún 10 yòókù tá a lò ní Mádínà la fi di àlùwùmọ̀ ìyàtọ̀ wo níbẹ̀ láàrin àwọn jàmáà tí ń tẹ̀lé Ànábì Mẹ́kà àwọn yẹn kò sí security láàrin wọn kò sí sọ́jà láàrin wọn kò sí expert tó lè máa báyàn sọ̀rọ̀ àwọn tí wọ́n ṣe wáàsí kò sí ìgbìmọ̀ tí máa gbógun ti ìwà àbàjẹ́ láàrin wọn kò sí ìgbìmọ̀ tí mójútó ọ̀rọ̀ owó fún ẹnikẹ́ni tó bá fẹ́ fowó pamọ́ àbò ní ìdí ìrànlọ́wọ́ owó àbí ó fẹ́ donate owó fáwọn tí a ní ètò kan ní Islam ètò ọ̀rọ̀ owó ni kó lè bàjẹ́ pé tó bá ní financial problem ibẹ̀ ni ó lọ tí wọ́n ti ràn lọ́wọ́ nínú Islam a ní ètò aláàbò nínú Islam a lè ètò àwọn tí wọ́n máa ń gbógun ti corruption nínú Islam a lè ètò àwọn alálàáfáà tí wọ́n máa kọ́mọ lẹ́kọ̀ọ́ gbogbo rẹ̀ àní àwa lè ètò kan iná ní kóòtù tí wọ́n máa dájọ́ ṣẹ̀ríà gbogbo tí mò ń dá ọkọ̀ kò sí Mẹ́kà torí Mẹ́kà yẹn Ànábì ń ṣe wá sí ó ẹ̀sẹ̀ ń kó wọn àjọ ni ṣùgbọ́n gbà wọ́n dé sẹ́ńdí Mádínà tí wọ́n ti pọ̀ kẹ́kọ̀ọ́ ti pọ̀ àwọn náà sì ti pọ̀ ìlú Mádínà sì rèé olórí tí ń darí ìlú yẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀ kì í ṣe Islam ni máa fi darí ẹ̀ ó ti kú ará Mádínà ti wá gbà fánàbí pé ìwọ ni ó máa darí lọ wọ́n ti yọ̀ǹda fún kó darí Ànábì wá káwọn jàmáà rẹ̀ tí wọ́n ti gbẹ́pọ̀ yé àwọn ló wá fi ṣètò gbogbo tìlú lé nídìí ìlú nídìí sọ́jà ọlọ́pàá ààbò àbí Ànábì provide àwọn aláàbò tí sàwọn ọmọ ogun Ọlọ́run ìlú nídìí kóòtù àbí Ànábì ó provide kóòtù ti Islam débi pé kóòtù Islam yẹn ó yàtọ̀ sí kóòtù ti ń bẹ́ńlẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kóòtù ti ń bẹ́ńlẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ agbára rẹ̀ ọ̀kàrà àbí torí kò sọ̀rọ̀ Ọlọ́run bẹ́ẹ̀ àwọn house àti asraju àwọn ní ìran méjì tó tóbi jù nílùú Mádínà wọ́n jà fún tó lé lógún ọdún ọ̀rẹ́ ní bá ń parí ẹ̀ kóòtù kan ò rí parí ẹ̀ aláṣẹ kankan ò rí parí ẹ̀ àgbà tánábì dé Ànábì lọ́wọ́ á parí ẹ̀ ní kóòtù tiẹ̀ torí Islam tiẹ̀ ó yàtọ̀ déédéé máa wà ń bẹ̀. gbogbo ẹgbẹ́ rẹ̀ ní ìgbà tí wọ́n dé Mádínà ni wọ́n dá ní sáńpẹ̀ ní Baitul Mali lẹ̀ Baitul Mali làwọn aláìní máa ń lọ tẹ́ẹ̀tì lọ gbàràn lọ́wọ́ ní òfin ní jẹ́ wípé tó o bá ń ṣẹ̀sìn ọ wà máa ṣẹ̀sìn tó ní bá ń pààyàn yọ lọ ọbẹ̀ tó bá jẹ́ gbèsè ọ lọ ọbẹ̀ tó bá jẹ́ pé láàrin oúnjẹ 3 tí ń bẹ lójúmọ́ ẹ̀yọ́ kan lọ máa jẹ ọ lọ ọbẹ̀ 2 lọ máa jẹ ọ lọ ọbẹ̀ orílẹ̀-èdè wọ́n lè assist ẹ gbogbo ètò pátápátá ní bẹ́ẹ̀ Mádínà àmọ́ kò sí Mẹ́kà títọ́ bá sí pé jàmáà Mẹ́kà jàmáà mùsùlùmí lásán ni jàmáà Mádínà nǹkan jàmáà ń mọ̀ ni ìfẹ́ ń pẹ̀lú wọn ni pé àwọn ìjọ tó kójọ táràlú ní ìdí wọn látara ń tẹ́ gbé dání àmọ́ irú tó gbé dání ìwé tí ìfilélẹ̀ ní Mẹ́kà ní a fi jẹ́ jàmáà mùsùlùmí ẹ̀yin Yorùbá tẹ́ jẹ́ mùsùlùmí ẹ̀yin ṣe wúmọ̀ o nítorí wọn tó fẹ́ ká jẹ́ ní wúmọ̀ àmọ́ jàmáà mùsùlùmí ni a nígbà tá a bá tó wá gbé ètò tí Islam gbé lọ́wọ́ tá a bá tó lọ́ọ̀nì ẹ̀ tá a gbé kalẹ̀ ìgbà yẹn láti wá di wúmọ̀ tó bọ́ tá a bá ti di wúmọ̀ aráàlú ò ní nídìí ẹnì kankan mọ́ wọ́n á fàlù Islamic school pé Islamic school ní sọ́yàn dolóríire ìyẹn ni wípé kéwu wa yọ dẹ̀ gbọ́n ìṣáàdà kan jọ dúró lẹ́gbẹ̀ẹ́ ara wọn ìgbà tí ọlọ́run bá tó ní ká ní kóòtù tí a náà sẹ́yìn pé kóòtù 3 nínú bẹ́ẹ̀ ní òfin Nàìjíríà òfin ni ó kóòtù àwọn Christian wọn náà ń pè ní common law òfin wọn náà ń pè ní common law wọn bẹ́ẹ̀ ní òfin Nàìjíríà wọn ti kọ́ síbẹ̀ àwọn ni wọ́n ní kóòtù magistrate àti high court àbí kóòtù àwọn oníbìlẹ̀ àwọn ẹlẹ́bọ náà máa ń pè ní customary law kóòtù wọn máa ń pè ní customary court kóòtù ẹlẹ́kẹta ní kóòtù ẹ̀yin mùsùlùmí òun náà ń pè ní sẹ̀ríà kíni o court nílẹ̀ Haúsá àlùmọ̀ ni wọ́n torí wọ́n ní darí lọ́jọ́ wọn máa darí wá Nàìjíríà torí wọ́n lákòjọ wọ́n sì lófin kóòtù sẹ̀ríà ọ̀nbẹ láàdọ̀ àwọn mùsùlùmí bẹ̀ gbogbo adájọ́ tí ń bẹ ń bẹ̀ kò sí kàkà tó ní ìdí kọ́kàwé fún tó fún ní sálárì tó bá ti parí fánáwì ńlẹ̀ kéwú ò lè di adájọ́ owó Nàìjíríà náà wọ́n sì máa san fún ọ òfin Nàìjíríà ni o àmọ́ nílẹ̀ Yorùbá ń bì ẹ̀ lè rí kóòtù sẹ̀ríà kankan àfi ìjókòó tí ń parí ìjà tá a kàn ń sàdá pé sẹ̀ríà kóòtù
torí ibi tí wọ́n pè kóòtù sẹ̀ríà kápẹ́lẹ̀ Haúsá ni tọ́ ọ bá ṣẹ̀wọ̀n bí ọlọ́pàá ni ó gbé ọ tí wọ́n bá ń rán ọlẹ́wọ̀n bí kóòtù ayé náà ni. àmọ́ kóòtù tó ń gbé sí ọjà àbámbẹ̀ àbí nísà mosque bẹ́ẹ̀ yẹn bú adájọ́ ń bẹ̀ òbu nù bó lọ́wọ́ àwọn ọ̀wà mọ́nà kò sọ́lọ́pàá tí ó bọ̀ torí òfin ọ̀bá àkẹ́ ẹgbẹ́ bírísìn tó àti ní kóòtù sẹ̀ríà gẹ́gẹ́ bí Islam ti fẹ́ ká ní ẹjọ́ wáyé ti ní kóòtù ìsàlùmọ́ àlùmọ̀ máa ń ní kóòtù àlùmọ̀ máa ń ní security àlùmọ̀ máa ń ní báńkì tẹ̀ àlùmọ̀ máa ń gbogbo ètò àlùmọ̀ máa ń ní àmọ́ àní nílẹ̀ Yorùbá àìní náà lára education àní complete Islamic education. now mo rí àlàyé tí mo kọ́ ṣe yéye wa àpé ní o àpé nílẹ̀ Yorùbá ni o ṣẹ́ẹ̀sì rẹ àìpé yẹn kò jẹ́ káwọn àfọ òṣìṣẹ́ bó ṣe kó òṣìṣẹ́ torí káfà bá ń ṣiṣẹ́ àfà tó bá ń ṣiṣẹ́ bó ṣe kó ṣiṣẹ́ ọmọ òní yàtọ̀ ọ̀gẹ̀ ìgbà tí ààrẹ ní kún alọ́gàn táwọn àfà dá wà láyé àtijọ́ tọ́mọ bá lè wọ́n ní wọ́n mọ̀ lọ lé èké òní abẹ́ẹ̀kọ́ ni bọ́n ṣe máa ń mú lọ lé èké òun àwọn ọba kan páwọn àfà lè lásán wọ́n sì máa ń tọ́jú àwọn àfà kì í ṣe páwọn àfà ní authority ṣe rí ibi tí àfà tí ọba ti function ṣẹ̀ríà kò function oye Baitul Mal Islam kò function àwọn duhat àti àwọn aihatul amri bil ma'ruf wa nahi anil munkar àwọn tó kó tó wá ti rí corruption wọn mú ọṣẹ ibi tí ọba ti function báwọn bí ilẹ̀ Yorùbá ìlú ó rè ẹjọ́ fún ẹ lápòjú ẹ gbogbo Haúsá tẹ bá rí kẹrí ẹ rí ọwọ́ Islam lára bí Yorùbá kọ́ o ẹjọ́ fún ẹ lápòjú ẹ ẹ̀yin ìyá yìí ẹ mọ́ ṣàbòsí o question yìí ẹ dáhùn rẹ̀ ọmọ béèrè lọ ibi gbogbo àtẹ̀yìn bàbá ìgan tẹ́ wà níjòkó tí ẹnìkan bá gbé ẹ̀pà lẹ̀ àbí ó gbé ọsàn lẹ̀ lọ́jà ọsàn kìíní ọsàn kejì nǹkan kan náà ní á àmọ́ Haúsá ní ń ta ọsàn kìíní Yorùbá ní ń ta ọsàn kejì ibo lẹ́sìn lọ́rọ̀ ọsàn yín ọ̀dọ̀ Haúsá lẹ́sìn àmì àbọ̀dọ̀ Yorùbá ọ̀dọ̀ Haúsá ní ṣé bẹ́ẹ̀ kọ́ ni àbí ṣé kò ṣe ní sẹ́ẹ̀ ń pa kó wọ́n máa ń lámà náà kí ló dé ọwọ́ tẹ̀sìn máa ń ṣe lára aráàlú nù tẹ̀sìn bá ti lè dé authority tẹ́ ẹ bá ti ṣe pé ọmọ Haúsá máa ń ṣe fọkànbalẹ̀ ẹ̀yin tẹ́ ẹ máa ń wo Facebook dáadáa tẹ́ ẹ máa ń wo tẹ́ ẹ máa ń browse dáadáa ọmọ Yorùbá kan ṣe Frank kan ó ń kọjá lọ ó wá wo ibi táwọn mọ́là wà tí wọ́n ti jókòó tí wọ́n ń tọrọ bárà ó wá sí bí ẹni pé òun fẹ́ fi owó yẹn pọ̀ díẹ̀ ó sì bí ẹni pé òun fẹ́ fi sápò wọ́n di owó òun ó wá màmá jùlẹ̀ níwájú wọn ó wá ń lọ bí ẹni pé kọ̀ màmá àwọn Haúsá yẹn wọ́n á ń pè pé owó rẹ̀ ti bọ́ọ̀lẹ̀ òun ṣe bí ẹni pé gbọ̀gbọ́ níṣẹ́ ni àwọn Haúsá yẹn dìde ibùsẹ̀ wà gbogbo wọn tó ń pè pé wà á mú owó rẹ kò sí ẹnìkan nu wọn tó fẹ́ mú owó wọn gbà tí ọgbọ́ ìkànnì wọn bá dìde ọba he owó ọba lè bá ó ṣe ń lọ ọmọ kò wó bọ́ọ̀lẹ̀ lọ́wọ́ rẹ ni owó rẹ ni ó wá wọ̀n báyìí pé tẹ́ ń tọrọ owó olówó tó ń jọ yín lójú ẹ ọmọ tó ṣe ọ wá lọ bí àwọn Yorùbá ti jókòó tẹ́sí ń gba fàájì ó wá tó ju owó ńlẹ̀ ó sì gbé kámẹ́rà sọ̀kẹ́ tí ń wò tí ń ta ọ lọ bí báyìí báyìí ṣe rí báyìí aláàkọ́tọ́ kọ́múra yóò jù sẹ́lẹ̀ kejì ẹlẹ́yìn náà jù sẹ́lẹ̀ ẹ̀rọ pamọ́ wọ́n lọ pé kámẹ́rà ká àwọn ó wá padà wá bẹ́ẹ̀ pé ẹjọ́ mo ju owó kan lẹ̀ ń gbé wọ́n yà wọ́n òróró ọ̀gá wọn ẹni ó wá sọ níparí fídíò rẹ̀ pé ẹ wo yàtọ̀ tí ń bẹ láàrin Yorùbá àti kẹ́ni ká dìgírì sì ràn wá o ṣùgbọ́n sọ bí Islam ṣe dáa tó ẹ̀gbọ́n mi yé Islam tó bá ti lè jẹ́ pé àwọn aláṣẹ wọ́n rọ́wọ́ mú àwọn àfáà rọ́wọ́ mú wọ́n ń pa wọ́n lé wọ́n àṣẹ ní pààfáà lè kò sẹ́ni tó ní pààfáà lè pààfáà bá ní káràlù ọ̀pọ̀ wọn lé yọ yẹ̀yẹ̀ lọ́dọ̀ aráàlú ni tó owó súná ní ọmọ fi jẹun àtowó fìdáwù bẹ́ẹ̀ nílẹ̀ Haúsá mo dé ọ̀dọ̀ ọ̀kan náà àwọn àgbà àfáà tó gbajúmọ̀ jù ní Sàfàrà mo mọ ilé ike wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí wọ́n kọ́ látọwọ́ ara wọn ṣùgbọ́n ọdún tí mo wá padà débẹ̀ yẹn mo wá rí ilé ike kan tó fáyìn mo ní ṣé Saudi Arabia lọ́kọ́ ilé ike ìwọ́n rárá wọ́n ní ìjọba state lọ́kọ́
bàbá náà tí mo wá kí ni wọ́n pọ̀ fún mo ní sẹ́ ìjọba yín máa kọ́lé kí ni wọ́n á wojú rẹ̀ pé kí lọ́jọ́ big thing bẹ́ẹ̀ ìjọba máa kọ́lé kí òtẹ́ bá ti ní ìdílé kí wọ́n nígbà ìjọba mọ̀ pé ọmọ tó bá kéwú yọ yàtọ̀ sí tí ó ṣe kíni tí ó kéwú ọkàn wọn balẹ̀ sí pé ọ̀pọ̀ kì í sáwọn nìkan kọ́ fún wọn máa ń kọ́ káàkiri ìjọba tiẹ̀ ó fàlù kéwú ó fàlù àwọn àfáà ọ̀rẹ́ wa kan níṣẹ́ ni ẹnìkan ọ̀rẹ́ wa kan bẹ ọ̀rẹ́ wa kan wò tọ́jà Hausa ẹni ẹ sì ní compact tó fẹ̀ tó gbóòdù táwa yìí ṣùgbọ́n bó ti wọnú ilé rẹ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ pé gbogbo kọ́mà yẹn pátá gbónú fẹ́ǹsì yẹn pátá kìkì mọ́tò ni mọ́tò tó tótó kí aláàdé ẹ ti ń ta mọ́tò ni ṣé owó àfáàsì ní ṣé ẹ ti ń ta mọ́tò ní rárá o wọ́n làwọn mọ́tò tẹ̀ rí òun ọdún méjì làwọn máa ha lọ́fẹ̀ẹ́ fáwọn òwò wọn fáwọn àfa àtàwọn àmàm wípé táwọn bá ti ń gbé mọ́tò fún àwọn ọmọ expect pé lẹ́yìn ọdún méjì yóò ti gbó àwọn tó wá bùn wọn ní tuntun mi kì í sí báwọn gba ọwọ́ wọn àwọn bùn wọn tuntun mi níbo lẹ ti ń rí owó tẹ́ fi ra mọ́tò ó ní gọ́vnà ó kò tiẹ̀ lẹ̀ sẹ́nitọ̀ ó kò tiẹ̀ lẹ̀ rẹ́ẹ̀pù ó kò tiẹ̀ lẹ̀ chairman local government náà ò fi tiẹ̀ lẹ̀ gbogbo ẹni tó wà ń jọba pátá ni ó donate ẹ̀ tó bá ti wá pọ̀ dédé àwọn àfáà yẹn àwọn àhàfọ̀ ọdún méjì ni ṣé wọ́n lè ṣe irú ẹ̀ fún Islam mi wọn ò ní ṣe láéláé kí ló dé ọ̀nra wa lébí o organize tó yẹ ká sí kíni organize níjọ́ tí wọ́n fẹ́ fòṣèlú lẹ̀ tá a fẹ́ gbòmìnira kó lọ́wọ́ èèbó Christian lọ́gbà nílẹ̀ Yorùbá ọwọ́ Christian wọn fi lé lọ́wọ́ àwọn Christian ẹgbẹ́ ẹ̀ ló sì gbélé lọ àwọn bàbá wa ṣẹ̀ṣẹ̀ bá owó lọ́wọ́ jà ni ní wọ́n tó gbé kí ń wọ sùkúù wọn ò fòkè lọ́tọ́rìtì wọn á ní wọn á máa kọ́ sùkúù àmọ́lẹ̀ Haúsá Ahmadu Bello Sheikh ti ń sọ Lárúbáwá igbákejì ọba Saudi fún ìjókòó ìṣọ̀kan gbogbo mùsùlùmí àgbáyé igbákejì rẹ̀ lágbàáyé òun ni Ahmadu Bello òun ni wọ́n gbóṣèlú ilẹ̀ Haúsá nílọ ìgbà wọn á gbé lóhùn lọ́wọ́ ọwọ́ jẹ́ kí Islam rinlẹ̀ nílẹ̀ Yorùbá níjọ́ tí èèbù fẹ́ gbé òṣèlú agbára òṣèlú ìjọba tó fẹ́ gbé lẹ̀ mùsùlùmí èsẹgbẹ́ Christian mùsùlùmí lọ́pọ̀ jù ṣùgbọ́n nítorí pé wọ́n sáfẹ́ sọ wá di Christian àwọn Christian ẹgbẹ́ wọn náà gbélé lọ́wọ́ wọ́n wá páàkì kí ó sẹ́gbẹ́ kan ó ti rí nìsín wọ́n páàkì kí ó sẹ́gbẹ́ kan àfìgbà táwọn bàbá wa yarí tí wọ́n jà tí wọ́n bá owó lọ́wọ́ fún bàbá ńlá wàhálà ìgbà yẹn ni wọ́n ẹ̀sẹ̀ wàá fi Arabic àti Islamic study bọ́nú school léèfẹ́ pé bí wọ́n ṣe wulẹ̀ kó wọ́n kọ́ tó wọ́n lè gbọ́ lọ́ba láéláé mọ̀ yóò gbé tá a máa kọ́ lè kíkà tó mọ̀ tó bí 16 17 ní 18 ní 19 wọ́n á ní pé máa kọ́ méjì péré bóòlù ẹ̀ṣẹ̀ àmọ̀ ìgbà táwọn náà wà lè ké wọ́n lọ́wọ́ yẹ ká gbé èbó wọ́n bá ń kọ́ wa ní èbó a bá ní subject bí méjì tá a fi ń kọ́ èbó a gbé èbó kankan ṣùgbọ́n a pa tó bá dàsìkò gbàtà àlàsẹ exam rẹ báyìí gbogbo àwọn tó ti jáde secondary school fẹ́ gbé nígbà àwọn àwò tí jáde secondary school gbogbo àwọn tó ti jáde secondary school àwọn tó ti lọ university àti dé kátó wálé kéwú wọ́n ṣe gbé èbò tó àmọ́ ńlá wọn kí ló dé ẹ̀rọ bá ti mọ́ ńlá wọn èbò tí wọ́n bá kọ́ wa àwọn ò ti ha bá a ṣe àkúrà ni tó bá ti wá dìgbà tí wọ́n ní wá kọ́ ọ́nú exam ní tí ó kọ́ wa náà láàkọ́ tó bá fẹ́ rọ̀ǹgì ẹ̀ kọ́ rọ̀ǹgì ara rẹ̀ lọ́dọ̀ tó bá dé ẹ̀mú example náà àti fẹ́ẹ̀bù wa example tí wọ́n kọ́ wa níjọ́ náà lábàá mú wa bó ṣe á sọ pé ó dè máàkì wa kò lè dín dọ̀là sọ fún mi pé ilé ẹ̀kọ́ náà lásìkò ni ládàálẹ̀ àmọ́ ẹ̀kọ́ bí wọ́n ní bó ṣe gbé wá náà example fẹ́ẹ̀bù ọgbọ ẹ̀kọ́ ni kí ni wọ́n ń pè ní náà kí ni wọ́n ń pè ní profab kí ni wọ́n ń pè ní kíní kan gbogbo ẹ̀ híháyá ni torí wọ́n fọ́ọ̀sì wa pé ká máa kọ́ ìbò ni bẹ́ẹ̀ náà wọ́n ṣe fọ́ọ̀sì kéwú náà wọnú sùkúù ọmọ ò lè mọ kéwú láìláì ìbò nìkan ni ọmọ gbogbo àwọn tẹ́ ń gbọ́ sẹ́rí gbogbo àwọn tẹ́ ń pè pòfẹ́sọ̀ fún Arabic ní Nàìjíríà yìí wọ́n àbí ẹ̀dá kan aṣọ lábáwá wájú lábáwá wọ́n ṣẹ̀ṣẹ̀ bá wọn máa kéwú kan tó bá máa kéwú dáadáa tí wọ́n máa bá wọn sọ ní kílódé èèbò wọn ìkọ́ kéwú at last tábàdé wọn máa kéèbò náà wọ́n padà sí kíni wọ́n padà mọ̀ èèbò wọn gbọ́ dáadáa wọn àní gbọ́ kéwú dáadáa ẹtikẹ́tì reason àwọn ìgbà bàbá wa náà ń gbà yẹn
nítorí wọ́n tọrọ ni pé ẹ fi lé kéwú lẹ̀ tẹ fún lọ́tọ́rìtì tẹ fún èbò àwọn fọ́rínà ló mú kéwú wá àwọn fọ́rínà ló mú èbò náà wá owó tẹ̀ ná fún èbò ẹ ná fún kéwú náà ṣe ẹgbẹ́ mi ṣe ọtọ́rìtì tẹ̀ sì fi sí di èbò ẹ̀fọ́ ọtọ́rìtì sí di kéwú náà ẹ̀gbọ́n sáà ní kéwú àwọn bàbá wọ̀ wá tọrọ ọtọ́rìtì ẹ fi wá sí ni wọ́n tọrọ ẹ fi wá sí bẹ̀tù láàsì ìyẹn lọ́fà tó pé èèyàn ò lè gbé bọ́ lárúbáwá kò lè mọ kéwú sùkúù tọ́lá nǹkan ọmọ kí wọ́n lọ sí kéde o ilé kéwú ni mo bá bẹ́ẹ̀ tọrọ mi ẹ ti níbi tó ti ń tu ọ̀rọ̀ ń bọ̀ sẹ́rí Yorùbá Muslim ó ní bùkátà sí ìgbìyànjú sí i kí ètò wa lè complete sẹ́ńtì ètò wa bá complete à ní di Christian àwọn ará ń di Christian jù báyìí gbogbo Christian tí ń bẹ Nàìjíríà ẹ máa gbọ́ báyìí nílẹ̀ Yorùbá yìí gbogbo Christian tí ń bẹ more than 80% tí wọ́n bá jẹ́ mẹ́wàá mẹ́jọ nù mẹ́wàá o Muslim ní tẹ́lẹ̀ bẹ́ẹ̀ ni adọ́gọ̀ tí ń tọ́ka sí pé inú jàmáà mùsùlùmí ti lọ kó ẹni tó di Christian òní àbí kí ló dé tó fi rí bẹ́ẹ̀ nítorí pé àwọn mùsùlùmí á complete ètò ẹ̀sìn lọ́jọ́ ọ̀rọ̀ àti máa sọ wá di tiẹ́ láti máa kó wa nú ọgbà wa ńgbà tá àrà gbà ọgbà jakujaku lára kò sì tó complete lápòjú èyí tí wọ́n fẹ́ jí mùsùlùmí gbé tẹ́ ẹ bá ti na tó bá ti dọ̀rọ̀ ajé àmú owó ọ̀rọ̀ sùkúù ọ̀rọ̀ ọ̀pọ̀ ọ̀rọ̀ ọ̀sẹ́ kí ló dé tí wọn ò fi ń lo èyí òṣè ilẹ̀ Haúsá bọ́n ṣe gbóṣèlú ní ọlọ́ọ̀lẹ̀ Haúsá àwọn àfa àwọn gbèrè lọ gbogbo wàhálà tí wọ́n ṣe wọn ò di Christian níbẹ̀rẹ̀ Haúsá kọ́kọ́ ní gbogbo ẹbí kúrò tẹ́ mú àwọn àwa náà ni ànídìí ìwé yín ṣùgbọ́n lẹ́yìn ọ̀rẹ́ yìí ni wọ́n tó wá faramọ́wé o àmọ́gbà táwọn faramọ́wé wọn àwọn kàwé o ṣùgbọ́n àwọn ò ní di Christian lọ́dọ̀ chambi gbogbo ẹni ọkọ̀ kàwé tí ó bá ti di Christian kò lè kàwé gbogbo set tọwọ́ kọ́ wọ́sẹ̀ ìjọba ń bì àwọn ọmọ mùsùlùmí tó di Christian ni tó bá ti di Christian ó ní kàwé ó sì lè ríṣẹ́ ìjọba lẹ́yìn ọ̀rẹ́ yẹn bàbá wa ṣe riot kan bẹ 1890 kìí ṣe 19 kankan o kìí ṣe 19 kankan o riot kan bẹ wọn lágbóná jù bí around the 1920 1916 1920 àwọn mùsùlùmí àwọn àgbà ẹ̀sìn wọ́n á ṣe riot pé ẹ̀yọ̀ ń dá àwa náà ẹ̀jẹ̀ á máa dá sùkúù lẹ̀ ẹ̀dẹ́ àgbọ̀dọ̀ ní sùkúù àwọn church ní ká máa lọ àṣẹ mọ́ lẹ́yìn ìgbà tí wọ́n ti sọ àdé Christian rẹpẹtẹ pẹ̀lú agídí ìgbà yẹn la tó wá ń dá sùkúù lẹ̀ the first Muslim school tí ọ̀kọ́ wáyé the first Muslim organization tí ọ̀kọ́ wáyé bí around the 1916 àti 1920 ni ìgbà yẹn la ṣe à ń dá Muslim school lẹ̀ màkà tó dá Muslim school lẹ̀ wọ́n ti take gbogbo kò ẹ pé gbàtẹ́ ìbò wa ń lọ àwọn náà ló gbé pòlì lọ tẹ́ ẹ bá rí àwọn máa tako Yorùbá nation wọ́n ní Yorùbá nation kí Yorùbá ọ̀yá lọ kí ló dé nítorí ìtẹ́ mẹ́ta pé wọ́n kí Yorùbá ọ̀yá lọ ẹ̀yìn yẹn wá nígbà yìí ọ̀yá lọ èèyàn náà ló kú ọfà 2 million ṣé ogun náà wọ́n á kàn ní ìsìn oríṣi aláàkọ́ nù repercussion ti ń bẹ lẹ́yìn ká pín ogun bẹ̀ iná ìkọlọ̀ ọ̀rọ̀ wa kàn ẹlẹ́ẹ̀kejì tàbí tako ó ní wípé ẹni á pín ní ìsìn bẹ́ẹ̀ ṣe tó ọ̀dà ìgbà tẹ́yìn gba òṣèlú àti agbára ìjọba lọ́wọ́ èbó ẹ lé àwa sẹ́yìn ní àbí lónìí mo fi Ọlọ́run búra ṣe fún yín gbogbo ilẹ̀ káàró òjìire mùsùlùmí lọ́pọ̀ jù àwa mùsùlùmí lápọ̀ jù over 60% ọmọ Yorùbá lónìí tí mo sọ̀rọ̀ ẹ̀ Muslim ni àwọn yòókù ni Christian àti díẹ̀ ẹlẹ́bọ sẹ́yìn gbẹ́gbá ni ṣùgbọ́n sẹ́yìn pé tọ́wọ́ pé over 60 ni wá gbogbo dókítà tí ń bẹ́ẹ̀ lẹ̀ Yorùbá ó yẹ kí Muslim jẹ́ over kíni o 60 gbogbo ẹ tí ń ṣiṣẹ́ ìjọba kí Muslim náà jẹ́ over kíni o 60 journalist oníwèé ìròyìn kí Muslim náà jẹ́ over kíni o 60 professor lecturer university igba kí Muslim náà jẹ́ over kíni o 60 wàláì mo fọlọ́ búra ṣe fún yín 90% over 90% ti dókítà tí ń bẹ́ẹ̀ lẹ̀ Yorùbá Christian ni tó bá rí medical doctor kan ní ìsìn tó bá ní Muslim ní Allahu Akbar torí èèyàn wà surprise pé Muslim sábà jẹ́ doctor tẹ́ bá rí professor kan ní ìsìn tó mọ̀ owó gan tó ní Muslim ni professor yóò gbọ́ torí èèyàn sábà rí Muslim tí máa jẹ́ kí ni o wọn ò ní jẹ́ adé bẹ́ẹ̀ wọn ò ní jẹ́ adé bẹ́ẹ̀ mo ẹgbẹ́ ọ̀gá mi yé ṣùgbọ́n tẹ́ bá rí gáràjì ní ìsìn tẹ́ bá dé gáràjì Fatai ní ọwà mọ́tò tí wọ́n ní mọ́tò kan lásìdẹ́ǹtì ní ìsìn Fatai lọ́wà Rasaki ló ṣe kọ̀ǹdọ́ tẹ́ bá tún dé oko
tí ẹ bá tó dé òkú àlàmọ́ pọ̀ jù bẹ́ẹ̀ àlàmọ́ pọ̀ gáràjì àlàmọ́ pọ̀ nbí jáàbù àlàmọ́ sọ géètì àlàmọ́ ta róbó àlàmọ́ ta àkàrà Ògbómọ̀ṣọ́ àlàmọ́ ta pure water àlàmọ́ ta ice water àwọn àlàmọ́ ta kúlíkúlí àlàmọ́ ta àlàmọ́ ta lẹ́gbẹ̀ẹ́ títì àwọn àlàmọ́ kiri káàkiri ọmọ wa lẹ́rì àwọn tí ẹ bá ti dé báńkì kristian lẹ́ẹ̀bà tí ẹ bá ti dé iṣẹ́ ìjọba kristian lẹ́ẹ̀bà àwọn lóòótọ́ látàyè èèbù kíyà lè jẹ wáwọ ṣọ́ọ̀ṣì kí wọ́n lè kó wa tán bó ṣe rí nìyẹn wà láìkó ṣòro jù lákèésí ni lẹ́yìn tí ó ta sí rí ẹ̀fọn ni orí àjáwó solution ọ̀dọ̀ wa ni pé ká gbọ́ yé ká wá tú ètò wa tó ẹ wá máa gbọ́ tó bá ń dìbò ọ̀rá àdúgbò jù ìbò kírísẹ̀ ò lè gbé wọlé láyé wọn òbí ẹ̀dá ìjọ àwọn náà lóun fẹ́ ṣe president Nàìjíríà kọ́wọ́ gbẹ̀ bẹ́ẹ̀ bá fẹ́ ṣe president Nàìjíríà lónìí táwọn mùsùlùmí ọba ti support ẹ̀ kò lè wọlé ìgbà tí àwọn kírísẹ̀ ń dìde sí Bọ́lá Ahmed Tinubu àwọn mùsùlùmí òun lá dìbò fún síbẹ̀ àwọn mùsùlùmí ti wá pé ọ̀pọ̀lọpọ̀ wa BDB ló dìbò fún àwọn ọ̀pọ̀lọpọ̀ míì tó lọ dìbò fún LP ṣùgbọ́n àwọn ràlẹ̀ tó kù ìbò wọn ló gbé Bọ́lá Ahmed ló gbé wọlé bẹ́ẹ̀ pé àwọn mùsùlùmí dá ń fọ́ síbẹ̀ èyí tó kù náà gan kì í ṣẹgbẹ́ wọn nígbà wọn mú ọ̀kà ní òkà tí a ti ń lẹ̀ pọ̀ wọn àwọn ò dìbò fún rárá ni wọn à dìbò fún rárá wọn àwádọ̀ wa rárá àwọn alákí wa àwọn kan tó gbọ̀ nù wa ló tó lọ dìbò fún wọn àbí wọn lọ dìbò fún pátì míì síbẹ̀síbẹ̀ ibi tá a pọ̀ dé ẹnu ògbò tó kù pẹ̀lú bá unite ó tó gbé Bọ́lá Ahmed Tinubu wọlé kí ló ń bínú bí Bọ́lá Ahmed Tinubu Ahmed lásán ni Tinubu dẹ́ pé nígbà wọn tó ń bá jáde tó mọ̀ wá mọ́sáàsì nípa Ahmed tún mú inú Ahmed ti bẹ̀rẹ̀ àwọn ọkọ̀ ojú wọn àwọn oṣù àwọn mọ́sáàsì wọn àjẹ́ agbókè ni o tẹ́ ẹ bá ti rẹ́ tó ní láárí tẹ́ ẹ tó rí mùsùlùmí bẹ̀rẹ̀ sílẹ̀ tẹ́ ẹ bá dé báńkì tẹ́ ẹ bá rí èèyàn mẹ́wàá ń bẹ̀ tó gba sẹ́ báńkì mẹ́sàn-án mẹ́wàá kírísẹ̀ ní ọjẹ́ ẹ̀ lè rí mùsùlùmí àwọn pásítọ̀ tí wá rè wọ́n máa gba sálárì tó dáa wọ́n máa gbọ́ mọ́tò tó dáa wọ́n máa gbélé tó dáa àwọn máa mú tíá bí kò máa bọ̀ kadà káàkiri bí kò lo oko láago méje kó dé láago méje wọ́n á ní bàbá sẹ́ẹ̀lẹ̀ kí sáyẹn ní ó ní ara ń rò ó ìrún òun yá kí wọ́n ti fi àjẹgbọ́ àwọn àfa orí àwọn àfọ òpè mọ́ ìkẹ́kẹ́ tó ń bẹ Christian wà well organized wọ́n máa tọ́jú pásítọ̀ ẹnìkan wá sí jímọ̀ ọ̀dọ̀ mi ó ní pásítọ̀ rìdíìmù tẹ́lẹ̀ ó ti wá gba Islam mo wá fún láyé kọ̀ṣọ́ lẹ́yìn jímọ̀ ó wá ní òun fẹ́ sẹ̀sáàmù kan ó lẹ́nìkan gbé owó lẹ̀ 10,000 ó lẹ́nìkan bá ti gba pẹ́sẹ̀ tó fẹ́ béèrè ó ní kó wò fún 10,000 bá bá sì pọ̀ kó wò pé wọ́n sẹ́ndì àwọn tó pọ̀ yẹn kí ni pẹ́sẹ̀ wọn lọ́wọ́ ní gbogbo ẹ̀kẹ́ ìjókòó ń bí ṣé bàbá ìmáàmù dà wọ́n lé nínú ìmáàmù ẹ̀mí náà sáà ń gbà pé kí ló mí ní ìsìn lọ́wọ́ ní ẹnìkan òun nídìí ẹnìkan péré nínú gbogbo ẹ̀yìn tó ìjókòó yìí tí ó sọ àkáǹtì bàbá ìmáàmù lórí ẹ̀gbọ́n mi àkáǹtì nọ́mbà ni àkáǹtì nọ́mbà tí gbogbo ò lè ṣe ká mọ̀ fowó bẹ̀ kí ìmáàmù lè kó lè kí ayé lè rọ̀ lọ́rùn kó lè ráyè mójútó ẹ̀sìn dáadáa tẹ́ ẹ rí mo sáà ń báyìí pé wọ́n á dojú kọ àwọn ọmọ tí ń bá mi rìn gàmọ́ pa kẹ̀kẹ́ ṣé wọ́n lè sọ àkáǹtì mi lórí èdè tí mo làkáǹtì gan èlé sọ lórí owó mélòó ni mo kà kó débi kí wọ́n á mọ̀ sọ àkáǹtì kan èèmọ̀ àkáǹtì mi lórí ẹ̀ ṣe rí mi ma lórí pápá ni mo tó bẹ̀rẹ̀ gan bóyá sì lọ́dà gbé ṣòro ni wọ́n bẹ̀rẹ̀ àwọn ọmọ lẹ́ẹ̀bì léèrè àwọn àfẹ́ ìlú lọ àìsí ibi owó wọ́n lè àjìnà síbẹ̀ ni o òfin tó ní ìwé ní kẹ́ ẹ̀ka kún òfin náà lè sọ pé ẹ̀ka kéwú náà kún pé tẹ́ bá ti rónkéwú education ni bẹ́ẹ̀ bá rónkéwú ẹ bá ró eléèbó náà education ni tẹ́ ẹ rí gbogbo tá a kọ́ níbi títí àwọn tíjọba bá ń wọ́n lọ kó wa a máa sọ ìbò a máa sọ kéwú òsì tí ó ní mo travel lọ sí Turkey mo lọ Saudi mo lọ Yemen mo lọ káàkiri mo meet doctor tí ń ṣiṣẹ́ abẹ tó sì good wí nǹkan mi kò gbọ́ wà ń pa ní èbò kéwú lásán ló fi kọ́ medicine èyàn lè di medical doctor ní line kéwú náà bẹ́ẹ̀ tí wọ́n jọ wọ́ bí ká lè fi èèbó yẹn kó a lọ ṣọ́ọ̀ṣì tó ti yé wọ́n máa mọ̀ ni o àti pàwọn náà gan nígbà tí nǹkan òyà wa náà àwùlẹ̀ béèrè ní ayé Arẹ́gbẹ́ gómìnà tó lọ lọ́hùn ní ìpínlẹ̀ Ọ̀ṣun mo dé ọ̀dọ̀ rẹ̀ láàárọ̀ ọjọ́ kan lọ́wọ́ ní nísinsìnyí
ìròyìn àná yìí ni pé ó ṣàbẹ̀wò àwọn ilé ẹjọ́ pápá àwọn ilé ẹjọ́ àwọn adájọ́ yẹn wọ́n request kó wọ́n bá wọn tán àwọn ilé ẹjọ́ kankan ó wá fẹ́ wo àwọn iṣẹ́ tí wọ́n fẹ́ ṣe ó wá ń ṣàbẹ̀wò yẹn pẹ̀lú adájọ́ àgbà gbogbo Ọ̀ṣun wọ́n á dé appeal court tó jẹ́ lójú rẹ̀ appeal court customary court appeal àṣẹ customary court ẹ̀yin ará Ìbàdàn sẹ́mọ̀tẹ́pẹ̀ customary court ibi ilé ẹjọ́ kọ́kọ́kọ́kọ́ ilẹ̀ tẹ́tí rojú ẹ sẹ́yìn pé ìjọba fọwọ́ sí ọlọ́pàá máa mú yẹn bẹ́ẹ̀ náà rí àwọn ẹlẹ́bọ lónìí àwọn àbílẹ̀ lónìí kì í ṣàwá o títa wa ni wọ́n ń pè ní sẹ̀ríà court gómìnà wa ń bi adájọ́ àgbà léèrè pé kóòtù olè yìí tó tún fi ní àpì kóòtù àwọn ẹlẹ́bọ sọ́nà lápì ní ó lápì ó ní bẹ́ẹ̀ májísírèètì àti high court àwọn kírísítẹ̀nì ló ní adájọ́ àgbà ní bẹ́ẹ̀ ni ẹgbàá pa pé àwọn àtẹ̀bó òfin wọn nu oye wọ́n wá ní okù ẹlẹ́ẹ̀kẹta gómìnà wa ń bi adájọ́ àgbà léèrè pé okù ẹlẹ́ẹ̀kẹta àwọn adájọ́ àgbà ní okù sẹ̀ríà kí ló dé tí àti kọ́ọ̀tù sẹ̀ríà náà sẹ́yìn mọ́ tádájọ́ àgbà sọ ó láwọn mùsùlùmí ò béèrè ó ní kì í ṣe ẹgbẹ́ gàdàgbà báyìí wọ́n kọ sínú òfin Nàìjíríà pé ìjọ tá a bá ti béèrè wọ́n gbọ́dọ̀ kọ̀ fún wa ẹ̀ sì ní ìdí kankan àwọn àfáà náà lẹ́ẹ̀kọ́ bẹ́ẹ̀ kí ẹ máa dájọ́ sẹ̀ríà kí wọ́n ní qualification òfin ló sọ pé qualification wọn ò ní ìdí àti kàwé nígbà tí èsè òfin ìwé ni wọ́n fẹ́ sí kíni wọ́n fẹ́ dá tí wọ́n bá ti ka fanáwì tá nǹkan ó ti lè dájọ́ wọ́n á pọ̀ ẹ̀ bá ní Haúsá tẹ́ ń jẹun bẹ̀rù wọ́n á níyà ń já àfáà ń bí ibà àfáà ní òtóra rẹ̀ ń bí àwa là àtóra wà tí ẹ̀rẹ́ tí wọ́n máa ń sọ pé ó ń sọ̀rọ̀ ó ní ẹ̀sọ̀ àkáǹtì ni wọn ò mọ̀ tí a mọ̀ tó sọ lé lórí ó ní yàtọ̀ tí ń bẹ láàrin Christian àti Muslim nù ó ní bóun ṣe wà yìí òun máa káǹtì pásítọ̀ òun ó lè rí Christian kọ́ mọ́ máa káǹtì pásítọ̀ rẹ̀ tó bá ti wà káǹtì ẹ̀ yóò wo díẹ̀ tí ó sẹ́ndì sí pásítọ̀ ó láwọn pásítọ̀ yẹn wọ́n wà ní pọ́blẹ́mù àjẹ́ àmọ́ ó wá jẹ́ wọ́n jókòó tẹ̀sí yẹn lọ́wọ́ jẹ́ kí Christian máa pọ̀ kọ́ máa rí nǹkan ṣe ó níbẹ̀ tí níbi Muslim yìí tọ́jú àfa àwọn àfa ọ̀sẹ̀ mọ́ tí wọ́n fẹ́ gbé oúnjẹ lọ́wọ́ wọn lè sọ pé ẹ mú owó àgbàríkà wá ẹsẹ̀ owó àgbàríkà ẹ mú owó kọ́lé sórí rẹ wá ẹ mú owó kó mọ́gbà wá padà owó kọ́ rẹ̀ ti há ẹ mú owó kọjá ẹ rà sanwó ọtí há wọ́n sá lo oríṣiríṣi kí wọ́n tó gbowó lọ́wọ́ yín torí ẹ màpọ̀ yẹ tọ́jú àfa ń wò pé níbo lowó táwọn àfa máa ń ná tẹ́lẹ̀tẹ́lẹ̀ wà sẹ́yìn nígbà tí Islam dé pé ó fọ́ọ̀mù ìjọba rẹ̀ ìjọba ní máa tọ́jú àwọn àfa bí gbogbo àwọn tó wà ń sẹ́ ìjọba yẹn ṣe máa gbádùn làwọn àfa máa gbádùn àwọn àfa wà ní tìjú ẹnì kankan láti sọ̀rọ̀ bọ́lọ̀ ń ṣe wí wọn àdẹ̀ ní ráyè fún kankan jọ̀rọ̀ Ọlọ́run nìkan lọ ààyè táwọn àfa wa fi ń ronú tó fi ń sọ̀rọ̀ ó wá ń jẹ́ kí wàá sì máa hàn lára àwọn èèyàn ẹ̀tọ́ ọmọ kí ó pọ̀ ẹgbẹ́ fún ìyàpòjò ní gbogbo Ọ̀ṣun state ìlú Ìwó local government ẹ̀ pè ní Ìwó local government nínú gbogbo 31 local government ń bẹ lọ́ṣun state local government tí ń pè ní Ìwó local government yẹn òun lè èrò ti pọ̀ jù ní gbogbo Ọ̀ṣun àwọn elétò ààbò ní state wa ní pé ìwà ọ̀daràn ibi téèyàn bá ti pọ̀ jù sẹ́yìn pé bẹ́ẹ̀ náà ni ọ̀daràn bí ó sì kíni wọ́n á ní tọ́jú àwọn lójú ni pé ní gbogbo local government pàápàá ibi tí ìwà ọ̀daràn ti kéré jù tó gbépò last tẹ́ẹ̀tì lè rí kan sábà máa dára jù òun náà nílùú wọn àwọn àti ẹlẹ́rìí kò kí ló dé wọn á ní Islam kéwú àtẹ̀yìn nígbà pé nílùú yẹn àwa àtọlọ́pàá ní the best security Taawun àtọlọ́pàá ní the best security nígbà tá a bẹ̀rẹ̀ ká máa sọ́ọ̀lù ní nǹkan tó ti lé ní 20 ọdún sí ìsìn lẹ́yìn ọ̀rẹ́ yìí OPC join wa gbogbo ọdẹ táwa bá ojú fìjìláńtẹ àti àwọn ọlọ́dẹ fìjìláńtẹ àtọlọ́dẹ àwa ní ẹlẹ́ẹ̀kẹta fìjìláńtẹ nígbà tí ìgbọ́ wá sí gbogbo àwọn olórí wọn bí kí wọ́n jalè kẹ́ẹ̀tì àmọ́lé káwọn aráàlú sọ pé àwọn ọ̀fẹ́ wọn ládùúgbò àwọn mọ́ àwọn Taawun làwọn fẹ́ gbogbo àwọn ọdẹ pátátá àjọ ń ṣe ọdẹ wọ́n ti wọlé bí olè sí ní so àwa nìkan wá ní látògbó ọdún mo tún wá lè ka DPO 6 fún yín ní mo ṣe sọ̀rọ̀ tí ìkọ̀kọ́ máa sọ pé tẹ́ bá fẹ́ káàbù wà ìwọ ọlọ́pàá tó bá fẹ́ succeed nílùú wo àfikún ráwọn Taawun àwọn security Taawun ṣèrè àwọn àfáà ni ìyẹn ọlọ́pàá sọ pé ní mo ṣe ń sọ̀rọ̀ yìí o gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé ìpínlẹ̀ Ọ̀ṣun ní ká máa jíyàn gbé ló ti kéré díẹ̀ lọ́bẹ̀ẹ́rẹ̀ ló ti kéré ju gbogbo ilẹ̀ Yorùbá yìí ìpínlẹ̀ Ọ̀ṣun ni ìlú Ìwó ìlú àfáà
òun náà wà ní ibi tí wọ́n ọ̀daràn náà tó ti kéré jù. Kí ló wá bí Islam ni? Torí Islam ti à ń bẹ̀rù àwa ní ètò ìyanilówó tí ò ní lélẹ̀ inú nílànà ti Islam. Àwa máa dá sóṣèlú, ìwọ olóṣèlú tó bá ti máa tọ́jú ìlú kó máa ṣe déédéé á dìbò pọ̀ ni. So ìwọ̀nba ní òṣèlú wọ́n rí jàgàjàgà mọ́ wèrè wọn ń bẹ lára wọn náà àmọ́ kọ̀pọ̀ jù náà. Ẹgbẹ́ mísìn níbẹ̀ yẹn Islamic security ó wà ìwọ̀nba ló lè manhaj wọ́n fi lè fahad lè manhaj. Ṣé rí mùsùlùmí lẹ káàró òjìire ìwọ̀nba ẹ̀kọ́ ẹ̀sìn lọ́dọ́dọ̀ wa. Ìwọ̀nba ẹ̀kọ́ ẹ̀sìn náà ni ìwọ̀nba ẹ̀kọ́ education ẹ̀sìn lọ́dọ́dọ̀ wa. Ìwọ̀nba náà la ṣe ń practice bá a ṣe jọ gbé pẹ́ẹ́lí ju àwa lọ yìí. Ẹgbẹ́ mi sìn tí àwọn kan sọ pé alùsùnnà alùsùfí ẹgbẹ́ mi yé kì í ṣe pé ó sì complete náà. Ìṣe Yorùbá mi yé bá a ṣe wá jẹ́ lẹ́kọ̀ọ́ ẹ̀bù láwa mùsùlùmí Yorùbá ẹlẹ́kọ̀ọ́ ẹ̀bù náà la gbé kalẹ̀ tá à ń pè ní Islamic school kódà tó mọ́lẹ̀ kéwù. Tó bá di ní ọ̀la láàárọ̀ wọ́n ṣàlàyé ilé kí ó ta làáfà ẹ ń bá máa wo péèjì wa kọlọ̀rì wò ká má bàa lupọ̀ mọ́ ara wọn bí ẹ̀kọ́ díẹ̀ náà ló dé bí wàláì bó ṣe rí mo sọ fún yín ẹ jẹ́ n fún yín lápèjú ẹ̀ kí ni ẹ ń pè ní Islam n tí ẹ ń pè ní Islam mẹ́ta ni ọ̀rọ̀ èèyàn àtètò. Ọ̀rọ̀ ọbẹ̀ wọ́n ń pè ní alukurani àtàdísì alukurani táǹkà ǹjẹ́ ń pè ní kúránì pé nǹkan táǹkà tọ́lọ́ fẹ́ ránṣẹ́ táǹkà ǹjẹ́ ń pè ládìsì ọ̀rọ̀ ní jẹ́ àdís ọ̀rọ̀. Ṣé àwọn pé mo ní pé nǹkan mẹ́ta náà ń pè ní Islam ọ̀rọ̀ kí ni kejì èèyàn kí ni kẹta ètò. Ọ̀rọ̀ ọbẹ̀ wa ni wahyan alwahyan ìmísí méjì ìmísí alukurani àti àlàyé tọ́lọ́ mísànà bí tẹ́ ń pè ládìsí ọ̀rọ̀ nù ó ṣe. Ìkejì Islam ó wá làwọn èèyàn tí ń lọ bá ọ̀rọ̀ tí ń lò tí wọ́n ní kí ni ń pè ní Islam ọ̀rọ̀ lẹ́yìn náà àwọn èèyàn tí ń lọ lísì sọ̀rọ̀ bẹ̀rẹ̀ látòrí ẹ̀ tí ń kà fún ẹ̀ tí ń kọ́ wọn táwọn àfáà rẹpísẹ́ǹtì lónìí àtẹni tí ń gbọ́ tí ń lò táwọn mùsùlùmí rẹpísẹ́ǹtì lónìí ó di méjì àbí. Ẹ̀kẹta ni ètò tá à ń pè ní structure ètò tó gbé kalẹ̀ system tó gbé kalẹ̀ wípé system of marriage tí Yorùbá bá ṣe marriage nílànà tiẹ̀ Islam nílànà tiẹ̀ àbí tí Yorùbá bá ń ka ọjọ́ nílànà tiẹ̀ Islam nílànà tiẹ̀ èèbó ń ka ọjọ́ ó ń ka déètì nílànà tiẹ̀ àwa náà ní tiẹ̀ abẹ́ ẹ̀kọ́ ni tí wọ́n bá lófin tiẹ̀ àwa náà lófin tiẹ̀ tí wọ́n bá ní language tiẹ̀ àwa náà ní language tiẹ̀ ó ṣe nǹkan mẹ́rẹ̀ẹ̀rin nǹkan mẹ́tẹ̀ẹ̀ta tẹ́ ń pè ní Islam. Ṣùgbọ́n nílẹ̀ Yorùbá tẹ́ ń gbọ́ mi yé ọ̀rọ̀ kò débí pé èèyàn náà ò pé ètò òsì ilẹ̀ káàrọ̀ òjìrè. Ìlú wo lọ̀rọ̀ ti pé Saudi Arabia ní Saudi Arabia ẹ̀ lè rí church ẹ̀yọ̀ kan báyìí mẹ́ ẹ̀ sì lè rí òòṣà kankan báyìí mẹ́ kí á ní bẹ́ẹ̀ wọ́n gbádùn ìjà wáyé lọ wọ́n ní fọkànbalẹ̀ jù wá lọ ilé ayé wọn rọrùn ibi Islam tó bá ti fún láyè bí yóò ṣe máa gbádùn ilé ayé ẹ̀. Kí ló dé tó bá ti lè gbé ètò rẹ̀ pé nígbà pé ọwọ́ Ọlọ́run ló ti wá tẹ́ ẹ bá ti lò Ọlọ́run ó yọ̀ǹda kí fọkànbalẹ̀ wà fún yín. Báwọn ọmọ ọba abẹ bọ́n ṣe jẹ́ tọ́ọ̀gì tó nítorí pé wọn ò sì destroy mẹ́tẹ̀ẹ̀ta àléébù ọ̀bà mẹ́tẹ̀ẹ̀ta jù wọ́n gbádùn kọ́dọ̀ sí ibì kan nínú rìpọ́ọ̀tì àgbáyé tẹ́ ẹ bá tó gbogbo orílẹ̀-èdè lágbàáyé pé orílẹ̀-èdè wo ni fọkànbalẹ̀ tí corruption abẹ ti kéré jù crime àwọn àwa bíi kan pààyàn kan jíyàn gbé ibi ló ti kéré jù lágbàáyé number 1 ní Saudi Arabia. Sẹ́ni tó máa ń tò àwọn yòókù àwọn orílẹ̀-èdè Islam náà wọ́n tó máa tò wọ́n tó wá máa tò àwọn orílẹ̀-èdè tí kì í ṣe ti Islam torí Islam níbi tó bá ti wọlé síyàn lára yìí máa jẹ́ káwọn aráàlú wọn ní fọkànbalẹ̀ ibi tẹ̀ mo fi ṣàpèjú òun fún yín látàyé báyé wọn ní tọ́mọ bá lé mú lọ kí ni o abẹ́lẹ́ ọ̀fà lé àfa lọ́wọ́ tí wọ́n máa ń pé tọ́mọ bá lé mú lọ ṣọ́ọ̀ṣì àfa ló ní wọ́n bá sì lé lóòótọ́ yọ ọ̀rọ̀
bẹ́sà pé a ní ẹ̀kọ́ tó dé náà ìwọ̀n àbáni bó ṣe rí mọ́sọ fún yín o bẹ́ẹ̀ bá ní kí ìṣẹ́wọ̀n àbá ètò mélòó lẹ́nu lóbi tí ẹ lè fi bó ṣe ń ṣe ìsìláàmù wọn ìsìláàmù lójú títì ìsìláàmù níbi iná ìsìláàmù ní gbogbo mínísírì ìsìláàmù gbogbo gbèsè ayé ní sáadà nígbà sẹ́lẹ̀ fi wébì ni ẹ wá ní kò ní máa dàrú fáwọn ń bì gbogbo àjínigbé à ń pààyàn à ń jalè à ń ṣe dákòsí ń bì ó lè ìjọ tí Saudi Arabia tó ṣe ayẹyẹ pópó 50 years tí o lè ti jà kẹ́yìn ọdún tó ṣe ayẹyẹ náà ni o lè jà ìgbà wọn sì máa ń wọlé ọmọ Nàìjíríà yẹn wàláì àná àwọn mú ọmọ wọn jalè àbáwá akẹ́kọ̀ọ́ lọ tó Saudi Arabia ó ní tàbá ń kíláàsì ráì tí wọ́n ní topic tá a fẹ́ kọ́ òun náà ní asárikọ́ olè jíjà àti ìdájọ́ rẹ̀ wọ́n láwọn ọmọbìnrin pé bóun sí wọ́n jalè gan wọ́n ọmọbìnrin sí wọ́n jalè Nàìjíríà ọ̀kan náà àbá wa ó ní òun fojú ara òun rí báyìí ẹni yẹn lọ gba owó tó pọ̀ ní báńkì ọwọ́ ń gbé ní páálí ó ní nọ́mbà 1 kan ní pé wọ́n pààkì mọ́tò lẹ̀ ó fi kọ́kọ́rọ́ sẹ́nu mọ́tò kò tí ì paná mọ́tò kò sì lọ́ọ̀kì mọ́tò ó lọ báńkì lọ gbowó ó tó bí páálí mẹ́ta tó fẹ́ gbé páálí aláwọ̀kọ́ tó gbé sórí mọ́tò kò fẹ́ ní ẹ̀ka sọ ó tó wọnú báńkì ó tó lọ́gbẹ́rẹ́ kejì wá ó tó wọnú báńkì ó lọ́gbẹ́rẹ́ kejì wọ́n á wò báyìí pé Nàìjíríà àti mọ́tò àti owó rẹ̀ àti wọ́n palẹ̀ ẹ̀mọ́ ni kí ló dé tó lé òfin rọrùn bẹ́ẹ̀ nítorí pé ìbí wọn bá ti fààyè gbàtọ̀ lọ́hùn ìwà ọ̀daràn ó sì kíni yọ parẹ́ lẹ̀ ìṣòro tá a ní lára ìjẹ́bùsùn ni wa ó ti bá sùkúù tá a bá dálẹ̀ náà kò sí bá a ti fẹ́ dá sùkúù yẹn lẹ̀ èèbò náà ni wọ́n padà máa fẹ́fọ̀ àti tẹ́ èèbò gbé wa Islam táwọn fẹ́ kó fẹ́fọ̀ yẹn á ní rí àyàfi tọ́mọ bá lọ rí Islam gbogbo mi àdáwọn òbí ẹ̀ mójútó àbọ̀ lọ lé kéwù àbọ̀ lọ bùgbé lọ gba Islam mọ́ nígbà ara ẹgbẹ́ sùkúù kalẹ̀ fún tá a pè ní Islamic school kò lè jẹ́ Islamic school bí sùkúù ètò àbára ni ìṣòro aláwọ̀kọ́ náà nìyẹn syllabus yìí ò pé ṣé wàá rí níbi kí má máa dà á lẹ̀ lásán láì sọ solution ẹ̀yin tẹ́ ń dá school lẹ̀ kí la lè ṣe ń bẹ̀ ẹ farabalẹ̀ o nítorí pé ẹ̀sìn wa náà pé ní ọ̀jẹ̀ kí education wa náà sì kí ni ó pé oníṣìí nǹkan ọ̀sìn táwọn òfin yí padà bó ṣe fún wọn yí padà àmọ́ kí wọ́n máa ń rọ ọmọ jùwé lọ àbí kí ló dé gbogbo kí wọ́n gbé pẹ́ẹ́lì ju sùkúù tẹ̀sí kí ni tẹ̀ ẹ̀ dálẹ̀ lọ pé wọ́n ní nǹkan kan ju kéwú lásán lọ mo fẹ́ gbọ́dọ̀ mi yé nà ìṣòro ẹlẹ́ẹ̀kejì tá a ní láwọn skul iná làwọn òṣìṣẹ́ ẹbẹ̀ ẹni tí máa ń lapa lára ọmọ òun náà lẹni tí Islam náà lapa lára rẹ̀ ẹni tí ọba ní nǹkan kan láà kí ló fẹ́ fọmọ tó ń kọ́ tíṣà rẹ̀ nítorí pé wọ́n mú ọ lọ́rọ̀ èèyàn ló fi ń fi skáàfù sórí tó bá ti kó skul yóò yọ skáàfù dànù automatically ọmọ tí ń kọ́ neck kò lè borí bẹ̀rẹ̀ ìtàsí pé yóò lò jà ọ̀pọ̀lọpọ̀ olùkọ́ gan kò sí Islam lára tiẹ̀ náà gbogbo tó yẹ pé ẹ̀kọ́ tó afẹ́kọ́ mọ́ ó ní kò sí lára àwọn òṣìṣẹ́ ẹbẹ̀ ẹ má rò ọmọ òní o kódà kó wà lára sílábọ̀ọ̀sì kò lè sí lára ọmọ ẹjọ́ ọkọ̀ ní sílábọ̀ọ̀sì ni ò lẹ́kọ̀ọ́ yìí ìyẹn irú skul tẹ mú ọmọ lọ òun náà máa ń fà ẹlẹ́ẹ̀kẹta òun dìbò tẹ́ ẹ̀ bá farabalẹ̀ ẹlẹ́mọ̀gẹ́ẹ̀tì ó sì simple ṣe é rí kíní kan bẹ ọ̀hàn báyìí ó le ju méjèèjì lọ ó le ju syllabus ta ní òpè tó kó bá sùkúù mùsùlùmí àti èèyàn tí ọ̀gbádùn ta ní ọ̀sẹ̀ pẹ̀sẹ̀ lára rẹ̀ tó kó bọ́mọ tá a kó sí lọ́dọ̀ ìkan máa ń bẹ ó le jù lọ ètò lè yé yín ni kí n pè lánìyàn tí a fi dá sùkúù lẹ̀ ètò lè yé yín ni àníyàn tí a fi sí kí ni dá sùkúù yẹn lẹ̀ ṣùgbọ́n ìtẹ́ máa ń wí ní ẹ̀kọ́ gangan wọ́n pè ní arruhya walhadaf arruhya walhadaf rúyà ní vision hadafu ní èròǹgbà ayọ́ látara vision ni pé mo dá ilé ẹ̀kọ́ ilẹ̀ kó lè bàa jẹ́ pé àwọn ọmọ tí mo fẹ́ kọ́ ń bì àwọn ọgbà gbogbo mùsùlùmí pátálẹ̀ nílẹ̀ Yorùbá àti gbogbo Nàìjíríà ṣàpèkí yẹn fẹ́ pọ̀
èrò tó lérò lórí ọmọ ti tóbi jù èrò tó tóbi gẹ́gẹ́ lè rú Ọlọ́run nítorí ń wá lára àwọn ọmọ tó fẹ́ kọ́ ó ní kí wọ́n dàbí ànábì ebi Muhammad nìkan lọ́gbọ́ ẹ̀kọ́ ẹ wá wá dúró wa bọ́ọ̀lù Islam ṣe dé kọ̀rọ̀ǹdù yìí fi sàn àfàwà àkọ́kọ́ tí sàdé Muhammad sallallahu alaihi wasallam fi sàn rẹ̀ ìdẹ́gbẹ̀rún fi sàn nìkan tó fẹ́ẹ́ tí ò ṣe àchífù lọ́gán àmọ́ tí ń gbé ní èèyàn tí èyí sì gbàgbọ́ pé yóò ṣe é ṣe ni anábìnrin Ọlọ́run rán oṣù gbogbo àgbàlá ayé oṣù kọjá Mẹ́kà àti Mẹdínà àbí lójú ayé ẹ̀ bóyá ṣe adé gbogbo àgbáyé àníyàn rẹ̀ nù fíṣàn rẹ̀ nù kéré gbogbo ọmọ tó kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ ànábì gbogbo àwọn sàádé tó tẹ̀lé wọ́n ti mọ tọ́gà àwọn fẹ́ bó ṣe wá kú bọ́gà àwọn ṣe kú báyìí ibi tọ́gà àwọn fẹ́ hùn làánà òrò kó lọ náà ń ṣe gbogbo gbìyànjú lọ tí Islam fi dé ọ̀dọ̀ gbogbo wa ìtàlẹ́ bí fẹ́ràn àjíṣẹ́ ni ó wá jẹ́ gbogbo sẹ́yìn fáwọn àwọn wá lẹ̀ ní tí ẹ ń gùn ètò sì kú nú wọn náà fi lé ẹni tí ń bọ̀ lẹ́yìn ẹ̀ ó fi lé lọ torí pé wọ́n ti gẹ̀ẹ́sì ọ̀rọ̀ mi fi sàn níbi ẹ̀kọ́ ọ̀gá ni ṣùgbọ́n olójú èèyàn tí máa gbọ̀ yé wọ́n dà fáàlì máa kọ́ ọmọ tó kọ́ ọmọ ní fi sàn àìmọye ìmáàmù ni ò ní fi sàn 99.5 ìmáàmù kò ní fi sàn 99.5 àfáàlì kéwú kò ní fi sàn wọ́n máa pè ní ar-ruhiyatul islamiyya ó pèsè ní ọmọ gbogbo àwọn abájá ní tẹ́ ń ṣe wáàsí àti tó pẹ́ rẹ̀ súdà àti tó pẹ́ rẹ̀ súnfí wọn ní fi sàn ó fi sàn ó dà gẹ́gẹ́ bí ìtọ́sọ́nà Ọlọ́run torí pé téèyàn bá gbọ́ iye tán yóò àjókòó sínú èèyàn yóò dàbí ẹni kó ṣeé ṣe tí ẹni tí ó lóru fi sàn tó bá ti gbọ́ ọmọ yìí mú báyìí gbogbo nǹkan tó fẹ́ máa pọ̀ sọmọ ńlá gbogbo nǹkan tó fẹ́ kọ́ mọ̀ wọ́n dà yóò fẹ́ kọ́ mọ̀ wọ́n dà ṣáájú yóò fẹ́ kọ́ mọ̀ wúlò fún gbogbo nǹkan inú yóò sá gbogbo nǹkan yóò máa wá pé ọ̀rẹ́ gbọ́dọ̀ torí rẹ ọgbọ́dọ̀ ní mà ọgbọ́dọ̀ gbé èbò ọgbọ́dọ̀ gbọ̀kéwú ọgbọ́dọ̀ tráfù ọgbọ́dọ̀ ní mà ọgbọ́dọ̀ gẹ̀ẹ́tì gbogbo kan ọgbọ́dọ̀ ní experience gbọ́dọ̀ fẹ́ torí pé fíṣẹ̀ tiẹ̀ tó fẹ́ kọ́ mọ̀ yín dà nítorí kọ́ mọ̀ yín dà ní kó fẹ́ kọ́ mọ̀ yóò jẹ́ ẹgbẹ́ pé gbogbo ayé ní ọmọ síkèlè ní ọmọ wa bá fíṣàn yẹn ní ọ̀wà sílọ́dà àwọn tí ń kọ́ mọ́ ọ̀dẹ̀ sílọ́dọ̀ ẹni tó dá sùkúù lẹ̀ èròǹgbà tá a fi ń dá sùkúù lé ojú bísínẹ́sì lọ tí bá ti dálẹ̀ ẹ̀ máa rí nǹkan àmọ́ tí bá pè ní muslim school àwọn muslim lè kọ́ mọ́ wá èròǹgbà náà wọ́n fi dálé kéwù lẹ̀ làwọn ọmọ òfin yanjú ilé kéwù sì tún súnmọ́lé tó bá àfa àtọ̀ dálé kéwù lẹ̀ náà fẹ́ gbowó lásán ni ọmọ yàrá ọ̀yàrá kọ̀ọ̀kan àwọn àníyàn ló lè yé wa àmọ́ fíṣàn náà máa ń pè é èyí ò mú ló special bẹ̀rẹ̀ kìí ṣe bó kò ṣe gbọ́yé àwọn bàbá wa kan ń bẹ nílùú wa àwọn lọ́kọ́ àfa àtàwa ẹgbẹ́ ìṣẹ̀ bàbá wọn ìyọ́mọ̀ wo ni pé àwọn ọmọ tá a fẹ́ kọjá níbi dédé kó tó pé gbogbo àgbáyé gbogbo ìlú ni wọ́n ti gbàgbọ́ yé bàbá wọn ọ̀pẹ láyé tí mọ́tò fi pa wọ́n lólódó ń bí ìdíbàdàn ìgbìyànjú pé bẹ́ẹ̀ wọ́n bá lọ ọ̀pá wọn pàkọ́ bí wọn àmọ́ ọ̀kan wá jáde nínú ọmọ kéwù rẹ̀ lólùkọ́ àgbà wọ́n pè ní bàbá báàkì nínú ọmọ kéwù bàbá báàkì lèmi náà tó ti wá jáde àtàìmọye ẹ wo fíṣọ òkú tó wá bẹ̀rẹ̀ sí reflect lára àlàyé òkú ti ná àmọ́ fíṣọ rẹ̀ ṣiṣẹ́ kí ni ó tún ṣẹ́kù àwọn bàbá tó dá sùmùrà lẹ̀ àwọn bàbá tó dá sùmùrà lẹ̀ àníyàn wọn gáà ẹgbẹ́ mi nìsín èrò díẹ̀ ní lójú ayé wọn ẹ wá wá dúró èrò ní ìsìn Sheikh Adam Ali lórí láti lọrin dábẹ́kúta lọ jókòó sí Agége ọmọ kéwú mélòó ní bẹ lójú ayé wọn ẹ wá wá dúró ọmọ kéwú lórí bàbá Kamalu Al-Adabi àwọn bàbá Lágbàjì bàbá gbogbo àwọn bàbá ọmọ mélòó ní bẹ lójú ayé wọn ẹ wá wo èrò ṣùgbọ́n wà fún ayé òde òní àdàbí àwọn bàbá wọn èrò wa kúrú kí ló dé ayé ti múmú láyà wa kò wá já lérò bó ṣe yẹ káyé á lérò tí ẹ̀rọ lọ́hùn ẹni tó bá ta nǹkan rẹ̀ kún tó fi gbogbo ẹ̀mí mú onímọ̀ kún lọ yóò fà àlùbáríkà kún lọ yóò fàṣẹ kún lọ yóò fàpọ̀nlé kún lọ yóò fàṣeyọrí kún lọ yóò jẹ́ kó ṣàṣeyọrí ju bó ṣe expect lọ bẹ̀tù lónìí àmọ́ lówó la mọ̀ ayé la mọ̀ fáàrí ayé òbí náà tó náà fẹ́ fọmọ sílé ẹ̀kọ́ ọkàn kọ̀pí lásán ni imitation lágbájá kí kọ́mọ mẹ́tẹ̀ nínú ìkéwú kí ló tó fẹ́ kó kíwú kí ló fẹ́ kó fi kíwú yẹn ṣe irú kí ló fẹ́ kọ́mọ rí ọ jẹ́ ẹni ó ní owó lòun fẹ́ kọ́mọ wọn jẹ́
ọmọ rẹ̀ ń wá owó ni tí ìyá òun fi kú, ọmọ rẹ̀ sì padà wò ó nítorí pé ń wáwó. Owó èsè nǹkan tí èèyàn máa ń lé, kí ló dé? Ẹni bá wọ Ọlọ́run ní máa ń fún. Oríire lèèyàn máa ń lé, kí sì lóríire iná ẹni kọ́ ọmọ Ọlọ́run tó bá ti mọ Ọlọ́run tó wó bá tọ́ sí yóò fún, gbówó ọ̀bà tọ́ sí kà á fún. Ọba òwò tí ọba ti dé fọ̀ká Ọlọ́run máa wo pásọ̀ ọ̀ràn tí ó wò wó yóò tọrọ jẹ tí èkú ni. A máa wo lèmọ́ọ̀mù ọ̀ràn tí ó tọrọ jẹ tí èkú. Ọmọ akéwù kan tó sì tọ̀ jáde Ọlọ́run lè kọ tí ọ̀nà lè tó mọ́ ọkàn akọ díẹ̀ ni Ọlọ́run lè sọ di mílíọ̀nìyà. Ẹjẹ́ ìwé lówó ẹ̀bùn olówó lọ tó sì kàwé níṣẹ́ ní ọkàn máa gba sálárì lásán tí wọ́n máa dán ọ̀kadà wọ̀. Àwọn tó wá kọ́ jáde wọ́n di mílíọ̀nìyà káwọn bá ṣe ń kọ́lé náà ra mọ́tò wọ́n travel abroad. Ìjọba wọ Ọlọ́run ni máa fowó sí. Owó ìsàpẹrẹ oríire ìsàpẹrẹ oríire owó ìsàpẹrẹ oríire ẹlòmíì wà owó gangan ó ti dá wàhálà alẹ́ sínú ilé ayé rẹ̀. Tọ́ba ti lé lọ́wọ́ ó ti kan dààmú ó kù kọ́kàn rẹ̀ ọmọ balẹ̀ mọ́ bó ṣe ń ronú àkáǹtì bíi lọ́mọ ronú iléeṣẹ́ bíi lọ́mọ ronú igbá bíi àwọn kọ̀líkì rẹ̀ ń dè tí wọ́n ní dá ọ tí wọ́n sì gbá ọ báyìí owó àtúwó ẹwà jọ owó pọ̀ jọ kan. ó ní ráyè ètò Ọlọ́run tó fi lọ bọ́ lọ́hùn ló fi jẹ́ pé kó lówó tọ́ba Ọlọ́run sìn kó tó wà lìjẹ́ náà wọ́n ní wọ́n olówó yìí ó sì ra pálá sin lọ́hùn ọ̀rọ̀ lọ́hùn sìn lẹ́yìn ìgbà táwọn tálíkà tí wọ́n bá wọ àlìjánnà tán 100 ọdún lẹ́yìn ẹ̀ lólówó tó bá mú wọn lọ́hùn dáadáa ó tó wọ̀ ìtọ́lọ́wọ́ bá fẹ́ kọ́ wọ̀ ni o. ẹgbẹ́ ìṣòwò làmọ́ lé tó bá fún ọ tó lé máa gbọ́ Islam ó fààyè gba your need ó wá lọ sọnù níbi your want. Islam ó ní ọ̀hàláwò kí ni your need gbogbo nǹkan tá a need Islam wá pín nǹkan tá a need sí mẹ́ta mélòó ló kù sí mẹ́ta. Àkọ́kọ́ náà ni ájàmù your business. Islam fẹ́ kó o ní nǹkan kan tí wọ́n máa mú wá òde ní tí Islam sọ pé ọ̀ràn yẹn ni fún ọ gbọ́dọ̀ ní kò sì láàlà tó bá ti lè jẹ́ pàlàlì ni ọba wa di mílíọ̀nìyà níbi iṣẹ́ àlàálì tó ń ṣe kìí ṣe ìwọ ni kò di mílíọ̀nìyà kìí ṣe ìwọ ni kò lówó kìí ṣe ìwọ ni kò kọ́lé kìí ṣe ìwọ ni kò ra mọ́tò kódà tó wúwo bá gba bàálù tó ní ìdí ẹ̀ kìí ṣe ìwọ your need ni. Ìtẹ́lẹ̀ kejì ní need ni almansil albayt ibi tó máa gbé tí ó rọ̀ lọ́rùn àtàwọn ọmọ àtìyàwó ẹ̀ àtẹni ọba wọ wá Islam ní kọ̀ọ̀kọ̀. Ara yóò nídìí ẹlẹ́ẹ̀kẹta iná ni arọ́kìbò ní tó máa fi move tó máa gbé lọ travel. So kó o ní mọ́tò àlàálì ni kó o kọ́lé àlàálì ni kó o ní business tó fi máa rí nǹkan tọ́jú ilé tọ́jú ara rẹ̀ ṣèrànlọ́wọ́ fẹ́sìn àlàálì ni. Ẹ á máa gbọ́ kí wàá ní want ní lápèjú nìṣẹ́ mọ́tò méjì náà ló ní ìdì ó lè manage ẹyọ kan gan ìwọ ra mọ́tò kan fúnra rẹ̀ ọwọ́ ara ẹyọ kan fáwọn family ọwọ́ àlọ́ ra márùn tó lọ rèé ra ǹtọ́ bà kan ṣàkó lásán méjì ló ń bẹ mẹ́ta want ni méjì ni kí ni need. Islam máa ń pè àṣàkíyèsí pé ká má jẹ́ kí want ọwọ́ ojú wa torí want yóò wọ ọ̀dànù ni àmọ́ need ò lè kó bọ́ wájú Ọlọ́run kò lè kó bẹ́sẹ̀ tó o bá ti ní need ọgbọ́dọ̀ sọ má ṣe wàhálà tó pọ̀ jù lórí kí ni o want ọ̀kánjúà ni want need èsè kí ni o ìṣọ̀kánjúà gbọ́dọ̀ àlàyé ti yé so nípa bẹ́ẹ̀ problem ta nílẹ̀ káàrọ̀ òjìire níbi àwọn school wa mo ní ọ̀nà mélòó ni ọ̀nà 5. Alákọ̀ọ́kọ́ ni syllabus tá a fi ń kọ́ ọmọ ní school. Western education ẹ jẹ́ kó yé àwọn ọmọ yín pé westernized education kì í ṣe western education. The education is not belong to kini o westerner but àwọn westerners àwọn ló westernize westerners àwọn òyìnbó wọ́n westernize Islamic knowledge ni wọ́n ń pè ní western education. It's not western Islamic education ni ṣe 1 2 3 10 lòun àwàlà ní 1 2 3 ìgbà tí ìgbà lọ́wọ́ wa láìsẹ̀ á lọ bí 1 2 3 tàǹkọ̀ 1 2 3 ṣe ń lòdì sí àwàlà ní mathematics ó ti yé nìsín
àwa làwọn kọ́kọ́ alifu wallahi tallahi sọ́ọ̀bì láyé àwa làwọn kọ́kọ́ alifu dórí ìyá káwọn àwọn tó máa lo alphabet alifubata alphabet alifubata wọ́n sí àjẹ́ ni ó ló fi jẹ́ pé 1 2 3 wọ́n fi pè ní arábíkiri numera westernized education ìyẹn ni pé education táwọn west sọ di tàwọn àwọn ọmọ yín wọ́n lè gbogbo fún Islam wọn à ní máa gbogbo fún èbò àwọn ọmọ yín ọyọ wọ́n mọ̀ pé Islamic culture Islamic civilization is better than kí ni o western tó gbogbo bá ti gba education tó náà pé western education ni wọ́n gba culture rẹ̀ náà wọ́n gba ideology rẹ̀ ìsílẹ̀ wọ́n gba religion rẹ̀ àbí wọ́n á rò bí Christianity ló dá Islam ò dá no Islam dá òun ló sì dáa jù kò sẹ́sì kankan tọ́lọ̀ wọn gbà lọ́wọ́ wa inna dina inda Allah al-Islam wọ́n náà wò náà jẹ́ fún ọlápẹ̀jú ẹ̀ nínú gbogbo ẹlẹ́sìn mẹ́tẹ̀ẹ̀ta ta ní yíyan ọlọ́run náà wọ́n náà kápò wọ̀ lọ́ba jọ náà tẹ́nìkan tó pé wọ́n nìkan lọ́ba kò sẹ́yìn bí i àfún wọn nìkan ẹnìkejì ní gbẹ̀ẹ́sẹ̀ wọn nìkan mẹ́ta ní ẹ̀yìn lápẹ̀jú ẹ̀ nísìn òbí ọmọ rẹ̀ ti yọ olóríire ẹnìkan sọ pé bàbá ẹ̀ rí ìyá ẹ̀ rí nígbà tí kejì ọ sọ gbẹ̀ẹ́sẹ̀ nìkan lọ́bí àwọn mẹ́ta wọn jọ ní nígbà nìkan tó wù àti ẹ̀mẹ́ tó nìkan wọn pọ̀ wọn náà wà ń bẹ̀ fún àwọn mẹ́ta wọn ta ló yíyàn ta ló gẹ̀ẹ́tì ẹ ta ló gbà fún ọ tó níwọ̀ ló bí ni bẹ́ẹ̀ náà lọ́lọ́run ẹ wò ròyìn tí mùsùlùmí ọ̀fìn rọ̀ ọlọ́run mùsùlùmí ní kúlú wallahu ahad sọ pé ọlọ́run ẹ̀yọ kan ni o kòkò méjì tọ́lọ́run bá bí ọmọ náà dọ̀ ọlọ́run wọ́n ní Jésù wọ́n ní ọmọ aráyé Olúwa fẹ́ràn aráyé tó bẹ́ẹ̀ gẹ́ gbọ́rọ̀ wọn ó wá mú ọmọ bíbí inú rẹ̀ kan ṣoṣo ọmọ bíbí kan ṣoṣo tó ní ó wá fi ta ayé lọ́rẹ ẹ máa gbọ́ ó bí ọmọ kan ṣoṣo ó wá mú àwọn wèrè kan ó wá mú ọmọ rẹ̀ wá fi lé ọ lọ ẹgbẹ́ lóṣù lọ́wọ́ ẹ kàn mọ́gi ọmọ kan ṣoṣo tó ní ó wá ń wò ó rẹ̀ kẹ́ mọ́ ẹgbẹ́ náà kápọ̀ ọba ọmọ ǹda sí ìwọ ló sì bí lóòótọ́ tí wọ́n tó bẹ́ẹ̀ gan-an odidi Ọlọ́run tó ní gbogbo ilé ayé èyí àti sẹ́mà ọwọ́ bí ọmọ tó bí ìdáàsì ọ̀dà ẹjẹ́ fún lágbègbè ẹ lọ mú ọmọ sí yìí ẹ̀fọ́ ìtí ẹ̀ fa aṣọ ọmọ yá ẹ lọ mú ọmọ Tinubu ẹgbẹ́ ìtí ẹ̀ dànù ìyá ọjọ́ àbí òrìjọ́ ọ̀ pẹ̀lẹ́ wọn ò ní rántí ẹ kátó ń bèlè ọmọ Ọlọ́run ìgbà mùsùlùmí ó dè bẹ́ẹ̀ mùsùlùmí ní kú ní wallahu ahadun ẹ̀yọ kan ní òṣèré sọlọ́hún Jésù ìṣọlọ́hún ẹ̀dẹ̀ kí ìṣọlọ́hún ẹ̀dẹ̀ kan náà lọ́lọ́hún mùsùlùmí nìyẹn o ìgbà tí kí sọ ọdún bẹ́ẹ̀ Ọlọ́run mẹ́ta ní Ọlọ́run bàbá Ọlọ́run ọmọ Ọlọ́run ẹ̀mí mímọ́ ẹ̀dàkùn iná mi ìta lóyìn náà nígbà àwọn olóṣèlú ọdún bẹ́ẹ̀ Ọlọ́run ìfẹ̀rí Ọlọ́run lódùmarè ògùnlákàyé Ọlọ́run ní ògùnlákàyé tẹ pé inú rẹ̀ lé bí ìfẹ́ bí bàbá náà tọ́gì ní ẹ̀gbọ́n dáwé ara wa báyìí náà ni ó ní bí wọ́n ṣí sí ó ní bí wọ́n ṣí sí ọmọ Èkìtì ní o ògùnláka yìí tẹ́ pé olómi ń lé o tí ó fi wẹ̀ o olómi ń lé àmọ́ ìrìn tó sótóbi náà fẹ́ jẹ rẹ̀ ó sì ní aṣọ ńlé táṣọ wà pa pọ́n wà nù lé ọlọ mú ìmọ̀kímọ̀ ó fi bòrà ó dẹ́rù báyẹn ṣé ó yẹ kéèyàn jẹ́ Ọlọ́run àbí sọ yẹ kó jẹ́ ìfàṣù gan tí ọmọ kọ́ yẹn lẹ́pọ̀ sọ yẹ kó jẹ́ àlùfáà àbí ọyẹ kó jẹ́ ẹgbẹ́ gbé wèrè òun lómi ńlé ẹ̀jẹ̀ ní fi ń wẹ̀ ọlásọ ńlé ìmọ̀ ní ń wọ̀ àti èṣù ọ̀bẹ lẹ́kún sunkún jẹ́jẹ́ ẹlẹ́kún ní sunkún o láàrin òun sún ẹ̀jẹ̀ ara Ọlọ́run náà tó ní àti Ṣàngó Olúkòso wọ́n gbà yàwó lọ́wọ́ ẹ̀ ọ̀dẹ̀ rẹ́pù mọ́mí rẹ̀ lọ́ba lọ pokùnso ìtanú wọ́n sì ń sọ àwọn ọmọdé wọ́n ń sọ̀kan bọ̀dá tó pé orí rẹ̀ ti dàrú gbogbo nǹkan yóò lọ báyà rẹ̀ sọ̀rọ̀ mẹ́ta ló báyà rẹ̀ sùn ẹ wá tó lọ́lọ́ tí inú ẹgbẹ́ nìsín ẹ wá wà wá Muhammad sallallahu alaihi wasallam ṣe rúru rárá àdàbà pẹ̀lú ẹ̀ Abubakiri Umaru àwọn àmọ́ọ̀mù tó ti ṣáájú lọ táǹkọ́sì ẹ̀sìn wo lọ́wọ́ dáa jù so ẹ̀yin èèyàn wa ìṣòro tí mẹ́ school ẹjẹ́ ìsáré parí ẹ̀kí ń dalẹ̀ number 1 òun náà ni ìṣòro syllabus
Number 2, syllabus yẹn ò pé. Number 2 náà ni àwọn olùkọ́ tí ò sẹ́sìn yẹn lára tiẹ̀ gan tọ́mọ fẹ́ pọ̀ sí tó ṣe kò sẹ́sìn yẹn lára wọn. Number 3 òun náà ni àwọn tó gbé skul yẹn lẹ̀ kìí ṣèròǹgbà tí Islam máa ń gbà gbé skul lẹ̀ ní ń bẹ lórí wọn. Number 4 òun náà ni inú ilé tọ́mọ ti lọ, inú ilé tọ́mọ ti jáde torí gbà míì tọ́mọ bá lọ ilé ẹ̀kọ́ tí ọ̀dà ọmọ fẹjọ́ sùn ní ọmọ ka bòròbòrò mọ́mí wọ́n tún ti sọ báyìí o mọ́mí wọ́n tún sọ fún mọ́dà ń lò ń jẹ́ yìí àbí tínú ilé bá dáa yóò máa kọ̀rẹ́ẹ̀tì àwọn rádaràdá tí wọ́n ń bẹ ní kíni o tínú ilé ọ̀bà dáa skul kò lè dáa ìtọ́ wa parí ẹ̀ náà lẹ̀ environment nígbà míì inú ilé ọ̀dà skul náà ọ̀dà àmọ́ àwọn ọmọ míì tí ọmọ wọn máa bá rìn lẹ́ environment wọ́n lè máa bá tiẹ́ ń kọ́ wọ́n lè máa bàjẹ́ so gbogbo wa àwa máa di ẹ̀bi lu ru skul ẹni tó fẹ́ kọ́ máa wọ́n sórí eré márùn-ún ní ọkọ̀ ní òmòjútó ìwọ gbogbo ti fún ní ìlàjì ẹ̀kọ́ lé o sì ní jẹ́ orin síbi tí wọ́n ti bá yé ẹ̀jẹ̀ o ní jẹ́ ó bá àwọn èèyàn rádaràdá rìn ṣe àwùjọ solution rẹ̀ solution náà lé ní pé ọkọ àti aya kẹgbàgbọ́ yẹ ẹ̀sìn tẹ̀sán wọn gbọ́ wá sí solution àwùjọ ni pé àwọn ọmọ yín ẹ̀jẹ̀ wọn wájọ tó bá ń ṣẹ̀sìn tó lágbọ̀ọ́yé tí wọ́n dáa tí wọ́n lè kọ́ ọmọ sí ọ tí wọ́n kọ́ ọmọ rẹ lẹ́kọ̀ọ́ ẹ̀sìn ìjọ ni ó kì í ṣe school torí ìjọ ni solution àwùjọ tọ́mọ rẹ ọba ti níjọ ẹ̀sìn yóò jọ ìjọ court and courtist yóò jọ ìwọ̀n yóò jọ ẹgbẹ́kẹgbẹ́ oyè tí ọba ti ṣe ẹgbẹ́ ẹ̀sìn ẹgbẹ́kẹgbẹ́ nílùú tá a wà yìí o. Number 3 gbogbo ilé ẹ̀kọ́ tẹ́ bá fẹ́ kọ́ ọmọ lọ kẹ́ ẹ mọ̀ pé ẹgẹ́ ẹ̀tì àníyàn tó dáa fáwọn tó dáa lẹ̀ ẹ má mú wọn lọ ibi tí wọ́n ti kọ́ ọmọ yín kọ̀kúkọ̀. Number 4 ẹ wò pé irú àwọn olùkọ́ òwò ni ẹ kó bẹ́ẹ̀. Number 5 náà ni irú ẹ̀kọ́ òwò gan ni wọ́n ń kọ́ wọn bó wọ́n ṣe ń kọ́ wọn. Irú ilé ẹ̀kọ́ tó wà dálẹ̀ ẹ̀sìn wọ́n kéwú látàárọ̀ dáago kan wọ́n wà káwé látàgo kan dáago 4. So wọ́n wá lọ ṣe ẹ̀sáàmù sẹ́wọ̀n pé ọmọ tẹ́ bá fi kéwú kọ́ yọ́ máa là wọ́n ní ọlọ́run ọjọ́ káwọn ọmọ yẹn wà òkè wọ́n dẹ̀ ń gbádùn wọn. Ẹ̀kejì àfisí environment pé àwa náà la rọwọ́ mójú lẹ́ environment ẹnì kọ́kàn jáde nínú ilé ẹ̀rọ ní kí ló ṣe bẹ́ẹ̀ tó tọ́ ọmọ bá gbé environment kò ní rírì kúrì àwọn èèyàn tí ń bẹ nínú environment ẹjọ́ environment tó sì kéré tọ́wà òkè ẹlòmíì da àǹfààní àmọ́ ibi tó ti lọ rẹ́ǹtì ilé amúgbó ń bẹ nínú ilé wọ́n ń plé orin rádaràda ọmọ rẹ náà lọ rí wo ìwòkúwò environment máa ba ọmọ jẹ́ bínú ilé rí ọ̀bá bàjẹ́ márààrún yẹn la máa kíyèsí inú ilé gbọ́dọ̀ dá environment gbọ́dọ̀ dá ilé ẹ̀kọ́ ẹni tó dálẹ̀ mission wọn gbọ́dọ̀ dá àwọn tí ń kọ́ ọmọ ń bẹ̀ ọ gbọ́dọ̀ dá ẹ̀kọ́ tó sì ń kọ́ wọn náà gbọ́dọ̀ síkíni ọ gbọ́dọ̀ dá tí ó bá jẹ́ bẹ́ẹ̀ product ò ní dá márààrún tí wọ́n wí ìkọ̀ọ̀kan ló lè destroy product ìkọ̀ọ̀kan ló lè destroy product tó lè affect ọmọ wa kọ́lọ̀ wọn balùkẹ́ lọ́kọ́ wa pẹ̀lú wa especially pẹ̀lú pé àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ilé ẹ̀kọ́ wọn nídi kan improve àwọn syllabus wọn irú àpèjúwe tí mo mú wáhùn wípé ebi afẹ́ká ọmọ kàwé kan ìsòkè òní àbí bí wọ́n ṣe máa ṣe ní ẹ̀pẹ́ ni látàgò 8 sí àgò 4 kò sí lẹ́sìn mọ́ ẹnu pé ìyàwó ọjọ́ 5 làwọn máa ń lò láàrin ọ̀sẹ̀ kí wọ́n lè complete syllabus ó ti yé so wọ́n fi àwọn táìmù kan kéwú wọ́n hàkúrà ní wọ́n kọ̀ gbogbo subject kéwú wọ́n fi àwọn táìmù tó kù kọ́ ìwé yóò lè jẹ́ pé bọ́n ṣe gúùdù níwèé wọ́n gúùdù kéwú náà kéwú ní máa jẹ́ kí ọmọ ṣàǹfààní ní máa jẹ́ ọlálùbáríkà tó bá kàwé lásán ẹ lùsẹ̀ ẹ ti ẹ lùsẹ̀ láwùjọ táwa yìí àmọ́ àwọn kankan so mọ́ owó tí mo sọ wo ẹ jẹ́ kọ́mọ yẹn wá àwùjọ Islam tí ó jọyìn tọ́rẹ́gbẹ́ ń bẹ ní primary o ẹgbẹ́ òkùnkùn ń bẹ ní primary o ẹgbẹ́ òkùnkùn méjì ní bẹ ní primary èmi ń bẹ ojú ayé báyìí ni láwọn ọmọ tọ́ọ̀gì tí òun ojú kéékèèké náà lọ wọ́n fa ọmọ rẹ wọ́n kọ́ ọgbọ̀n púpọ̀ láti primary yẹn gangan ká tó ń bèlè secondary ká tó ń bèlè university ẹgbẹ́ burúkú mẹ́ o mo bá wọn wà ní committee kan rí wọ́n ní committee yẹn wọ́n ní the pastor kan wọ́n dẹ̀ ní ìdí àfáà kan àfọwọ́mọ̀ sọ̀rọ̀ nípa ntọ́jẹmọ́ ti Islam pastor mọ̀ sọ̀rọ̀ nípa ntọ́jẹmọ́ Christian wọ́n ń pè ní prerogative ní under Ministry of Justice sọ wá fẹ́ kí gómìnà bá ní ṣàánú àwọn kan àfẹ́ kí gómìnà bá ní ṣàánú àwọn kan ọmọ kan tó wá fún kó fáìlì rẹ̀ wá fún mi pé kí n wòye ọmọ òun kí n lè fáwọn ìgbìmọ̀ yẹn nímọ̀ràn pé ọmọ yìí sì lè change ọmọ yẹn ti lo
ọdún 7 sí 10 lẹ́wọ̀n wọn ìdájọ́ ẹ̀. Òun sì là kọ́kọ́ ọmọ àkọ́bí fún ìyá rẹ̀ àti bàbá rẹ̀ tí ọ̀kan lọ sùkú. Àmọ́ ìyá àti bàbá ẹ̀sìn òye wọn, ọmọ náà ẹgbẹ́kẹgbẹ́ ni wọ́n kọ́ ládùúgbò. Sùkú tọ́ lọ wọn kọ́ lẹ́sìn. Gbàtọ́ wá dé yunifásitì, ọjọ́ tó wọ yunifásitì yẹn gàgàgàgàgàgà lọ́rẹ́ kan sọ wípé ó sọ pé o lè máa dágbé yunifásitì ẹ̀kọ́ ọjọ́ ìjọ kan. Sẹ́wọ̀n ká pé ó ti jọ MSS àbí ìjọ Islam kan before tó ti máa lọ. Bó ṣe dé sùkúl náà yóò máa wá ibi tó ti máa gbọ́ wá sí. Òun ò ní òrí kò sí ẹ̀ka lórí ẹ̀ nígbà tí ò sí lórí àwọn òbí ẹ̀ náà. So ọ̀rẹ́ kankan wá mọ̀ pé kọ́ wá jọ ìyẹn ẹgbẹ́. Ibi ẹgbẹ́ tó mú lọ́hùn ọjọ́ yẹn wọ́n fẹ́ dá sẹ̀ríà fún ìkànnì wọn tó ṣẹ̀wọ̀n. Wọ́n ti wá de ìkan tó ṣẹ̀wọ̀n yẹn wọ́n ti dè lókùn lábìlẹ̀yìn wọ́n fi nǹkan bò lójú. Wọ́n wá ní ká tó dá sẹ̀ríà fọmọ yìí o tó ṣe àwọn ẹgbẹ́ àkọ́kọ́ wẹ́kọ̀mù mẹ́mbà tuntun tó jọyìn àwọn. Wọ́n wá kọ́kọ́ àdírẹ́sì ọ̀rọ̀ tiẹ̀ wọ́n láwọn wẹ́kọ̀mù ẹ o. Wọ́n á ní ṣùgbọ́n ó tiẹ̀ dá báwọn ìjọ tó dé kó lè bá àmọ́dẹ́gbẹ́ wá ṣe ní dísípínì tó ọmọ ìṣẹ́ wọn wọ́n ṣe àwọn afẹ́ fún ní ìjìyà ìṣẹ́ rẹ̀. Wọ́n dá kó sojú tiẹ̀ náà wọ́n ṣe gbé ọmọ ọlọ́mọ nù. Ẹjọ́ wá skul ní o pọ́kàn sẹ́yìn lásán ẹ dè sẹ́yìn ẹ fi kabò lójú wọ́n dẹ̀ gbé ọmọ yẹn àfi ju àánú kànga. Kọ́lọ́pàá tó dé ó ti le ó ti kú dànù. Gbogbo wọn sá lọ ẹnìkan ni wọ́n rí mú náà lọ́mọ tí mo wí. Ibi tí kéèsì yẹn á gbóná dé tó bá ti ń dé wájú àwọn awùjọ ìpẹ́ ẹlẹ́fọ́ pamọ́ náà tó fi ráhùn yòókù wọn ráhùn yòókù ó nìkan ní jìyà wọn. Ó ti lọ ọdún 7 wọn ìṣẹ́jọ́ rẹ̀ wọn ìdá ẹjọ́ ẹ̀. Adájọ́ àwọn adájọ́ rẹ̀ fẹ́ẹ́ nílẹ̀ láti mi lọ́jọ́ ọmọ báyè ọlọ́jọ́ ẹgbẹ́ ó nìkan sì kọ́ kódà kì í sóhun ṣùgbọ́n nìkan wọ́n rí mú. Ìyẹn làwọn wá fẹ́ bẹ gọ́vnọ̀ pé ẹ bá ní túlẹ̀ ó ti kọ́gbọ́n. Ẹ̀gbọ́n mi sìn mo wá fi ń ṣe wáàsí fẹ́yìn òbí náà tá máa ń yẹ ọ̀bá lọ ilé ike tí ò níjọ ilé ike yàtọ̀ síjọ wáàsí o. Àwọn àfáà kan bẹ wọ́n máa kọ́ ọmọ ń kéwòn ìsí wáàsí. Àwọn àfáà kan bẹ méjèèjì lọ́lọ́run bá ṣe fún wọn bí wọ́n ṣe níjọ ẹ̀sìn náà nílé ike o. Méjèèjì la ní ìdí o torí sẹ́ ìkíní kejì yàtọ̀ sí kíní o ara wọn ó yẹ nìsín fẹ́ẹ̀dẹ̀ mọ́ skul tí ó sì kíní o tí ó lọ ẹ̀dẹ̀ sọ gbogbo ìyàtọ̀ jẹ láyé ọmọ lè ké ọ kó lè ké ọ tọ́lá àmọ́ bí kádà àwọn ọmọ rẹ̀ ṣe rí kó lè ké ọ láfi ní kẹ́ ẹ tọ́jú ẹ̀ lọ́nà márààrún ẹ tọ́jú ẹ̀ láti ilé ẹjọ́ ọmọ ọlọ́run. Ẹjọ́ wà pẹ̀lú ìjọ Islam kan nígbà ojú yín ọba tó mọ́ ojú ìjọ ní ọmọ síkíni ní ọmọ tó. Ẹjọ́ lọ skul táníyàn àwọn tó dá álẹ̀ tó dáa. Ẹjọ́ lọ skul tó pé àwọn tí ń kọ́ wọn bẹ̀ náà ẹ̀kọ́ ẹ̀sìn ọmọlúwàbí ní án. Ẹ jẹ́ kọ́ lọ skul tó jẹ́ wípé ẹ̀kọ́ tí ń kọ́ wọn ẹ̀yin gan tójú bọ̀ ẹni pé ẹ̀kọ́ yìí ò kéré ẹ̀kọ́ tó lè ṣàǹfààní lára ọmọ ni. Subhana rabbika rabbil izzati amma yasifun wa salamu ala al-mursalin walhamdulillahi rabbil alamin.